الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى جميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد رسول الله، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، فالعياذ بالله من النار. gbogbo jama adúpẹ́ fọ́lọ́run, atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fẹ́ni tí Ọlọ́run ọba rán sí wa, aṣíwájú wa, ọ̀gá wa, Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a tọrọ fún Ànábì, Ọlọ́run jẹ́ ọba ara alẹ́ ẹ̀, kó bá wọn sàhábà rẹ̀, kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa, k'Ọlọ́run jẹ́ ọkàn àwa náà, k'Ọlọ́run ọba àlékè ọlá kó sí àwa náà lẹ́ni ire, iṣẹ́ ire, ìwà ire, ọ̀rọ̀ ire, ìrìn ire, ìṣesí ire, èyí tẹ́ èèyàn fi jẹ́ ní ire, Ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn. Ìkẹ́gẹ́ yìí Ọlọ́run jẹ́ ó máa lọ bẹ́ẹ̀. Gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa, Ọlọ́run jẹ́ ọkàn àwọn náà lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé, kó máa wá lọ bẹ́ẹ̀ títí di ọjọ́ ẹ̀san. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá gbà, mo fẹ́ kẹ́ ẹ̀ máa dájú o. Èyí tí ijó dodo ọ̀rọ̀ òun ni tírà Ọlọ́run, ìmọ̀nà tí ó wà ní dàrú láíláí òun ni sunna Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn méjèèjì ni ihun kí wọn tí wọn bá pè fún yín lẹ́sìn tí ó bá ti lẹ́rìí nínú tírà Ọlọ́run àbí kò lẹ́rìí nínú sunna Nabi wa Muhammad, ẹ lọ lè má àmọ̀dájú pé ó kọ tíṣẹ̀rí àpè ní bídà o. Gbogbo bídà wa ni ànú ni o. Gbogbo ànú wa ni kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó juná Ọlọ́run ọba àlekè ọlá lọ. Abẹ́lọ́hún pẹ̀lú orúkọ ẹ̀ èyí tó dáa jùlọ àtàwọn ìròyìn ẹ̀ èyí tó ga jùlọ, a sì ṣe àdúrà báwọn tó ṣẹ̀ wá lè bí wọ́n ti ṣe pé Ọlọ́run bá wa pa náà dẹ́bọ rẹ́ o, Ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ o, Ọlọ́run wa bá rẹ bídí àṣetánì ńlẹ̀, kọ́lọ́run bá gbé súnà Ànábì wa Muhammad ga. Gbogbo jama ẹjẹ́ adúpẹ́ fọlọ́run o, wàláhì ọ̀rọ̀ wa tọ́pẹ́ fọlọ́run o, wàláhì ọ̀rọ̀ wa tọ́pẹ́ fọlọ́run o. Kí ló jẹ́ ọtọ́pẹ́? Ìlọrin wa yìí náà tí ọba mi ọba àlékè ọlá tó ti fi ṣe aṣíwájú nídìí ẹ̀sìn láti ìjẹta, ìjẹrin, ìjàrún, ó fi dáná. Ọlọ́run tó wá ní kọ́ máa já síwájú náà, ó fi dòní náà. Ọlọ́run ní bàlú lọrin jẹ́, Ọlọ́run ní bàlú lọrin jẹ́, ọba mi ò ní bàlú lọrin jẹ́. Bí mo ti ṣàdúrà fún lọrin, má pé mo yọ olú bàbá rẹ, ìlú ìyá rẹ lẹ̀, mo ṣàdúrà fún gbogbo olú ẹ̀sìn láyé, Ọlọ́run ní bà gbogbo ẹ̀ jẹ́. Torí sábà kí ló jẹ́ ṣàdúrà báyìí náà, mọ̀ọ́dún tí àwọn àfáà mi ti ń pè mí, àwọn àfáà mi ló pè mí tí ń kọ́ mi ń kéwú, àwọn ni wọ́n jòkó lẹ́wọ̀n yìí, àwọn àfáà tí ń kọ́ mi ń kéwú nù ní. Nígbà wọn bí tó mi létí bí oṣù 5 sẹ́yìn àbí bí oṣù mẹ́rin tí ìbá bu kéré tí ìbá bu pọ̀, ó pé àwọn fẹ́ kí n wá tọ́ kéwú níwájú àwọn. Mo dé wọnú tíra tẹ kọ́ mi lẹ́fẹ́ kí n tọ̀. Wọ́n ní tíra táwọn fẹ́ kí n tọ̀ ni pé àwọn tíra wo ló yẹ kí mùsùlùmí ó máa kà nínú tíra tí wọ́n fi dé Lárúbáwá kọ. Àwọn èwo ni ó sì yẹ kí mùsùlùmí máa kà pàtàkì jùlọ, àwọn èwo ni ó yẹ kí mùsùlùmí máa kà, àwọn tírà wo ni. Dókítà wa fáwọn àgbà Sheikh Abdulrahman Kakuri wọ́n wá ń sọ fún mi pé àwọn gbọ́ pé mo ti sọ̀rọ̀ kánú Ramadan tó jẹ mọ́ àwọn ọ̀rọ̀ tírà wọn ni, àwọn wá fẹ́ kí n wá tuntọ̀ níwájú àwọn lọ́rin yà yín. Mo ní kò sí láì fi ńgbẹ́ bá ti bẹ̀ mí ń sẹ́wọ̀n níbi tí wọ́n yẹsẹ̀ yín sí. Àmọ́ gbà tí mo wọnú sẹ́nà tán, mo bá pẹ́rù tí mo yanjú nú àwẹ̀ ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀.
ntí mo yanjú nú àwẹ̀ ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ kí ló yẹ lọ́tọ̀ọ̀tọ̀ ntí yanjú nú àwẹ̀ tá a bá ní instruction lé mùsùlùmí bó instruction ọbẹ̀ gbọ́dọ̀ rí bó láti mọ búlọ́ọ̀kù bẹ̀ pé abẹ́kọ́lé mùsùlùmí bó láti mọ búlọ́ọ̀kù abẹ́kọ́lé mùsùlùmí bó láti kún lọ́dà irú ọ̀dà wo lákùn abẹ́kọ́lé mùsùlùmí yàrá mélòó la yọ abẹ́kọ́lé mùsùlùmí àwa akọ́tán ibo la ta kọ́tìnì sí ibo la yìí ta kọ́tìnì sí abẹ́kọ́lé mùsùlùmí àwa akọ́tán ibi ogbó ní o ti máa tọ̀kẹ́ tí o ti máa tọ̀kẹ́ o tà ń pè mọ́tàbà ṣe é mọ̀ pé ègígé kanu nínú ọ̀rọ̀ tá à ń sọ̀bọ̀ asọ̀rọ̀ kọ́tìnì ibi wọn tà sínú ilé asọ̀rọ̀ fọ́tò èyí tí ó ṣe gbé kọ́lé èyí wọn tọ́jú sí kọ̀rọ̀ wọn ètí ẹgbẹ́ fọ́tò kankan kọ́lé kọ́ gbọ́ mi dáadáa èyí wọn tọ́jú sí kọ̀rọ̀ sáàyà ni àbá níyà àwa sọ̀rọ̀ pé bóò ní kíchìnì ti rí asọ̀rọ̀ bíbi téèyàn sùn ti rí asọ̀rọ̀ bí pílò ti rí tá a sì mẹ́rin wá fún gbogbo ẹ̀ nígbà táwa sọ̀rọ̀ débi pé ọ̀tọ̀ ẹ̀ wá níbì kan tí ó jẹ́ yàrá àtọ́kéwú tá à ń pè ní mẹ́kítàbà láfi wá wò pé tọ̀ àwọn tíra wo la kó sínú mẹ́kítàbà yẹn làwọn ayẹ́ tíra ń bẹ̀ láìbìrì lásọ débẹ̀ láìbìrì lè lásọ débẹ̀ àmẹ́lẹ̀ yìí nísìnyí ojú sẹ́ni lọ kí ló jẹ́ ojú lọ àwọn kan mú bùkátà tá a ní lásán lásọ eléyìí odidi sẹ́ni pé tọ̀ sẹ́mi pé tá a bá fẹ́ sọ̀rọ̀ yìí dá sọ̀rọ̀ ẹ̀ kan o tíra wo ni ó wà nílé lásọ a ní sọ pé tíra wo lẹ́ kó dànù eléyìí tá a fẹ́ sọ̀rọ̀ yìí ni tíra wo lẹ́ kó dànù a ní sọ pé tíra wo lẹ́ kó dànù eléyìí tá a fẹ́ sọ̀rọ̀ yìí ni tíra wo lẹ́ kó dànù. èyí tá a sọ́njọ́ ni pé èwo lẹ́ kó wọlé èyí a fẹ́ sọ̀rọ̀ yìí ni pé èwo lẹ́ ṣe kíni kọ́lá tó bá wà nílé tẹ́ sùn tẹ́ bá fẹ́ gbádùn àlàáfíà kọ́lá tó bá tó rẹ́ni tó nírú ẹ̀ lọ́wọ́ ó tún sá fún bí láàbọ̀rọ̀ dé irú tíra yìí ń bẹ lọ́wọ́ tiẹ̀ ò ṣe bá rìn ọ̀ntọ́rú tíra yìí nínú kọ́ sọ́nù àbí ká má sọ̀rọ̀ ẹ mọ́ sẹ́mi pélé yìí wọ́n wà lé díẹ̀ kí ni òjì ó le àwọn tíra tá a fẹ́ kà yìí mo dúpẹ́ kí mo jọ́ máa fà ní ìbájọ́ máa fà ní ìbálòfin nǹkan rú mi lójú kò sẹ́ni ìbálòfin nǹkan rú mi lójú àmọ́gbèmí náà ti jọ́ máa fà kò sí rújú mọ́ gbogbo wa tá a jọ́ máa fà tá a sì kéwú kátó kéwú gbogbo orú tíra yìí láti gbàbẹ̀ kọjá rí gbogbo orú tíra wọ̀nyí láti gbàbẹ̀ kọjá rí kọ́dà sórí pé ọjọ́ máa fà àwọn kan bẹ tí ọ̀bọ̀ sọ̀rẹ́ bí bàbá rẹ̀ ọ̀la sí rí bí wọn ni àṣepọ̀ máa fà níwọ̀n náà ó yẹ kó o ní ní tẹ̀jà fà gbà èmi ò débà sí ní kankan lé bàbá mi èmi ò ẹsì bí ọmọ bàbá mi léèrè nákàlí kan àbánlé àmọ́ aláwọn tí ń rí wa lọ́mọ àfẹ́ ẹlẹ́yà tí wọ́n fún wa ní nákàlí tá à ń tún gbà pé wọ́n ń ṣe wá ní óre torí mi abájọ́ máa pilẹ̀ wọ́n ta lọ́rẹ́ wọn náà bàbá rẹ̀ ń jọ kọ́ parí ìjà fẹ́mi àti ìyàwó mi kọ́dà wọn ò ní òjì alágbájá ó kó lọ wá kí n ṣe ọ́ lànà gbàmú bọ́ kọ́dà ọlọ́run jẹ́ mi yóò gbé mọ́mú ìfẹ́ máa yà káàkiri níbi àwọn èèyàn ta mí lọ́rẹ́ dé tiẹ̀ ta wá lọ́rẹ́ nítorí pàjọ́ máa fẹ́ lé bàbá kan bẹ́ẹ̀ ń lu wa níbẹ̀ dẹ̀ tàbí tó jẹ́ ìlú wa níbẹ̀ ni bàbá kan bàbá ní tọ́ dídì wà tọ́rọ́ làjẹ́ àgbà ní pé ẹ dákun àwọn ọmọ yìí bàbá ẹ̀yin lè jẹ́ kí n sẹ́kù ó lórí tẹ́ ẹ sẹ́ni bàbá mi àti ìyá mi èmi náà wá sàwọn ọmọ yín lórí ẹ jẹ́ wọn máa wá dọ̀ mi máa kọ́ wọn lágbo làbá ń lọ bẹ̀ ní bá ń kọ́ wa ní àgbo ń bọ̀ ya làbá délé ńjọ́ kan làbá sọ pé èmi náà ti mọ̀ ìwọ náà ti mọ̀ dáàdi wa ń pẹ́ kílẹ̀ mọ̀ a ní wọ́n ti kọ́ wa ní ohun àwọn ọ̀fọ̀ tí èèyàn bá fẹsẹ̀ kọ tẹ́jẹ̀ bá ń jáde tí òfin ní tẹ́jẹ̀ òfin dá alájí ni ẹbí kí n gbọ́ àwọn ń pè apọ́n roro aláróró alájí ni inna lillahi wa inna ilayhi raji'un ẹ lọ bá ń pè wá agbolo lọkọ àwọn ọmọ mi ọ̀fọ̀ lọkọ wọn àáfàá lè mú ìyẹn pọ̀fọ̀ lé wa ẹ má lọ bẹ̀ má látọ̀ yín lọ ìwọ náà má wàá sí má pọ̀fọ̀ mọ́ agbolo àmọ́ tó ń kí n jó lọ fọ̀fọ̀ kún sẹ́yìn mọ̀ pé nísìnyí oore ni bàbá òun kà sí ọ̀pọ̀lọpọ̀ náà ní ọmọ dá nǹkan jọ fún wa báwọn náà kátó wa kéwu kátó lọ́dọ̀ nígbà tí náà ń ṣe báṣu lé ní tíra yìí gbogbo ń ta kéńlé kéwu náà tún wà nbẹ tó ní àtọ àfikà yẹn yanjú ẹ náà o sẹ́yìn pé tábà máa yanjú ẹ irú bí a ti kéwu yẹn ìwọ náà kéwu bẹ̀ àwọn kan náà ní kọ́ wa ń bẹ̀ ìgbà wo láwọn aṣọ òdodo wọ̀nyí tà ní kọlù wọn àmọ́ lọ́ọ́ máa kọ́ lẹ́nìkan o gbígbà àdúrà àwọn bàbá tó bí wa ni wa o gbogbo yín ìlú yìí lẹ gbọ́ látàyè kìí sọgọ́rùn méjì ọdún ni wọ́n máa ń ṣàdúrà lọ́rẹ̀ yìí pé ọlọ́run ọ̀pá náà dẹ́bọ̀ rẹ ọlọ́run ọ̀pẹ̀bọ̀ náà rẹ ọlọ́run rẹ bí díà ṣètánì lẹ̀ yóò gbé súná gbogbo àwọn ọmọ lọ́rí wá dà fún àsúná kí ló wá kù mọ́ àdúrà gbẹ̀nù so wá rí kí wọ́n lọ sọ̀tà gbígbà àdúrà ọ̀fàrà kásá
ntí òjò ọba arakásá ni pé bọ́lọ̀ ń bá ti gbàdúrà tán Ọlọ́run yìí padà mọ́ sẹ́ńgbọ́ Ọlọ́run rà nẹ́bí iṣẹ́ gbogbo àwọn tó dìde sí sọ́lọ́run ọba wọn jà sọ́lọ́run dìde fún wọn Ọlọ́run dìde sí wọn àwọn bàbá yìí ṣàdúrà pé Ọlọ́run padà adẹ́bọrẹ́ yóò rẹ bídíà ṣètánì lẹ̀ yóò wá gbé súnà wa ń gẹ nìkan wá lóhùn ó dìde kò ní rọrùn o ìdìde rẹ kò ní má láti àbá ọ ìdìde rẹ níbi irú nǹkan báwọn ọ fẹ́ gbé súnà gani ọ wá fẹ́ tẹ̀wọ́ mọ́ bàbá yẹn ju àwọn ọ̀rọ̀ yẹn sórí tó bá jẹ́ tiẹ̀ ń bẹ̀ ó mu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ṣàtúnṣe ibi àlàáfíà rẹ wà nù ní bàbá ti sọ bá ti kà ọ́ pé ọ dàbẹ́ ni pé lè jọrú tí àtúnṣe lóko ìjàbọ̀ kò sí jàmbẹ́ àtúnṣe sam ó tún máa dúpẹ́ pé àwọn àfáà yìí mà ṣe wá ní wọ́n jẹ́ àdáda wọ́n jẹ́ àdáburú mà sẹ́ẹ̀sì rí àwọn tá a máa yẹjú ibi tí ò ní fẹ́ ta sí díẹ̀ ní ọ̀jẹ̀ àmọ́ kíní kan làwọn ó ṣe tá a bá fẹ́ rí kọ̀bùrù lórí iṣẹ́ yìí nínú ẹni wọ́n fi kó nájọ́ àlìkíyàmá àfáà jẹ́ nàmbà 1 àfọwọ́sọ bọ́lọ̀ ń pé ya Rabb ìwọ bá mi ó ní nkéwu mo kéwu ó ní lómolo ọlọ́run wọ́n sọ fún pé bẹ́ẹ̀ ni ó kéwu wá fi yí ọ ó sì lò ó àmọ́gbàtà túnú àníyàn rẹ̀ jọ́ tó ń lò ó ń lò ó nítorí pé kí wọ́n lè pè ọ́ láàfà wọ́n ti wá pè ọ́ láàfà tó fẹ́ gbà nù máa lọ́nu náà ọlọ́run sì ti wá bẹ́ẹ̀. àwa tá a máa sọ̀rọ̀ yìí àwa tá a gbéṣẹ́ dání ìtọ́kọ́kọ́ àwa number 1 al-ikhlas ikhlas ṣé n ta fẹ́ ṣe yìí àti n ta ń ṣe yìí àti n ta tó ṣe lẹ́yìn sọ jẹ́ torí ọlọ́run sáà nídọ̀tí àwọn kan lẹ́mi sáà fẹ́ bá àwọn kan ló kọjẹ́ sáà sì fẹ́ sọ pé a fẹ́ túlẹ̀ àwọn kan ṣé àníyàn wa ni pé ntọ́lọ̀ ń fi hàn nábì kọ́ padà sí bá nábì tí mo wá tọ́ba ipá níyàn wa bánu láàfin rí ẹ̀san lórí o bá níyàn wọn bá yàtọ̀ ìyá ń bẹ́fẹ́ ni ó sọ ìyá ń bẹ́fẹ́ ni ó kó wọn jọ ìyá ń bẹ́fẹ́ ni tọ́ba níyàn bẹ́ẹ̀ wá ọlọ́nkọ́ta níyàn wá sí allahumma akhlis a'malana liwajhika al-karim allahumma akhlis a'malana liwajhika al-karim wa allimna ma yanfa'una wa anfa'na bima 'allamtana wa jali ilmana hujjatan lana la hujjatan alayna ya rabbal alamin ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tọ́bíkì mi tí àwọn afá mi ní ń tọ́ al-kutubu allati la yanbaghi lil muslimi an yaqra'aha hatta la yanharfa aqdiyyan wa sulukiyan. àwọn tírà wo ni tí ó kọ́ fún mùsùlùmí kó máa kà á kó máa tọ́ títí tí bá ń ka tírà wọn rìsọ́ọ̀tì tí àwọn funfun ní kíkà ni pé kò ní mọ́lọ́mọ́ kò sì ní jẹ́ni eré lérí ilẹ̀ kò ní ní àkídà kò ní dọ́lọ́mọ́ kò wá ní jẹ́ èèyàn rẹ̀ gan ìwà gan ò ní jẹ́ wà ìtumọ̀ ẹ̀ ní pé kò ní lẹ́sìn kò ní níwà kò ní lọ́mọlúwàbí àwọn tíráwó ní sọ̀yàn dìdàkudà bẹ́ẹ̀ lábẹ́ tọ́pìkì táwọn afá mi fún mi yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń bẹ mẹ́jọ ni. mẹ́jọ mo fẹ́ sọ tọ́bìkì yẹn tóbi kì í ṣe ń tó ṣe yanjú yòókù kan àwọn a sì gbọ́dọ̀ rin àwọn ìrìn kankan tó wọnú tá a fẹ́ sọ gangan ìrìn tí wàá nílé ọ̀rọ̀ yìí ìrìn mẹ́jọ ni àkọ́kọ́ tá a bá sọ pé ká ka nǹkan yẹn kí ni ìtumọ̀ rẹ̀ min haythu lugha wa min haythu istilah ó di mẹ́ni yín sì sọ yóò sókè mọ̀kàfẹ́ mọ̀ kankan ní istilah rẹ̀ kí n lè sọpọ̀ mọ́bí tí ń lọ ní òjò ìyà síbẹ̀ bí ó síbẹ̀ ni wò nídìí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ mi ahamiyatul qira'a ká máa tọ̀ nǹkan báyìí bó ló ti pàtàkì tó ká máa kankan èyí fún mi pé tó wọn bá kà wọ́n sàkántì ẹ̀ dáadáa òun ó rò kó n tó kà á kí kankan bó ló ti pàtàkì tó ní Islam ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta kí ló dé gẹ́gẹ́ tá a fi ń kankan ṣé ń tá ń kà lọ pàtàkì ni àbí ń tá ń kà ń afẹ́ fi lọ bí pàtàkì ṣé ń tá ń kà lọ pàtàkì ní tá ń pè ní wàsí tá ń pè ní gáyà àbá fẹ́ fi kìrá àṣẹ wasilatun ila gáyà kọ́mọ ẹja tí ká fi ṣàkàṣọ lọ bí ń tọ́ pàtàkì á yànjú eléyìí o ǹjẹ́ kò ní mẹ́ta bá wọn àbí ṣé ń bá mi kà ẹja àjọ máa ṣe kọ́mọ kàmọ́ gbádùn ara wa. ẹlẹ́kẹ̀rin al-ummiyatu al-hadira awil mutahadira àwọn kan bẹ tí ń kankan tí wọ́n gbà pa àwọn alájú tí wọ́n sì máa ń tí wọ́n ń kà èyí ń lọ́pọ̀ nísìn gbogbo ẹni tó bá ti lè sọ èbó àbó lè sọ lárúbáwá àbó di medical doctor
àbódi professor láì kan òun náà ti gbà kóun ti kú òun òmíyà tẹ àlẹ òmíyà tó hàdẹ́rà ni àbí múta hàdẹ́rà òmíyà tó lajú tí ń bá gbà ṣe tí ó rò kóun lajú tí ó sì lajú tó yẹ pé kọ̀mákà lòun náà á yẹ jùlọ ẹ̀ náà torí wọn náà kọ́ lù. ǹjẹ́ kò di mẹ́rin báwọn èyí tí ọmọ jẹ́lẹ̀ karùn-ún ma la yanbaghi lil muslim an yaqra'aha ìtí ọ̀tọ́ kí mùsùlùmí máa kà tọ́pì gẹ́gẹ́ nu òun náà jẹ́lẹ̀ karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà àwọn àdájọ́ wo ló wà lórí ẹni tí ń kà á ńgbà tá a bá ní ọmọ kà á ọmọ abẹ́rẹ́ bí kílódé tẹ́ ní mọ́ kà á tọ́lẹ́ lómi gọ̀ títí ọgbà pé gbogbo ọmọ náà lòun ọ̀sán máa tọ̀ òun fẹ́ mọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀rú ẹ̀ kí ni rìsọ́ọ̀tì ẹ̀ kí làwọn afa sọ lórí ẹ̀ fọ́dọ̀ ẹni tí ń ta àwọn irú àwọn tíra bẹ́ẹ̀ tí ń ta àwọn afa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹni tí ń ra àwọn afa sọ̀rọ̀ lórí ẹ̀ èyí ni wọ́n máa jẹ́lẹ̀ kí ló bá wọn. Ó ti di mẹ́fà báwọn èyí tí wọ́n máa jẹ́lẹ̀ keje àwọn tíra wo lọ́wọ́ atọ́ kí a máa kà gẹ́gẹ́gẹ́gẹ́ tíra wo ló yẹ ká máa kà èyí tí wọ́n máa jẹ́lẹ̀ kẹjọ bọ́ọ̀bá wa ka tíra tó yẹ ọ kà tán kí ni ìgbésẹ̀ tó ṣe lẹ́yìn pọ̀ kàtírà ó di mẹ́jọ àwọn kan bẹ́ẹ̀ tí ò ní pẹ́ rárá tí máa da kọjá fèrèfèrè torí àsìkò alákọ̀ọ́kọ́ rọ̀ ta'riful qira'ati min haythu al-lugha wal istilah sẹ́ẹ̀dì tá a bá ní al-qira'a kéèyàn kankan èyí ní yóò gùn rárá èyí ní máa sọ pé látara kọ̀ọ̀rá àyẹ̀kẹ́rẹ́ àwọn onídìí èyí hùn lọ́dọ̀ lárúbáwá ìtumọ̀ mẹ́ta péré wọ́n fún tọ́lá làbíyá jù alákọ̀ọ́kọ́ ni sẹ́wọ̀n pé ìka nǹkan la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ taba ní kọ̀ọ̀rá ọkà káwá léèyàn gbólóhùn kọ̀ọ̀rá gẹ́gẹ́gẹ́gẹ́ fún rẹ̀ tá a bá sọ kọ́ka ìtumọ̀ kan ní ìtumọ̀ tí lárúbáwá fún ìtumọ̀ tí lárúbáwá fún mẹ́ta ń bẹ lọ yẹjú àkọ́kọ́ ń bẹ ní alijamu wọ̀dọ́m kéèyàn sa nǹkan jọ kọ́ papọ̀ kọ́ pa nǹkan papọ̀ wọn ni ọkọ̀ọ̀rá rẹ̀ ó kójọ ọkọ̀ọ̀rá rẹ̀ ó papọ̀ ìtumọ̀ ẹni pé ọlọ́run sọ pé inna alayna jam'ahu wa qur'anahu àwa lálẹ́ kójọ kí kálù Kùránì jọ ọ̀dọ̀ wa lọ́wọ́ ìtumọ̀ kan náà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí ń jásí pé ẹni tí ń bá ń ka nǹkan mo fẹ́ kíkiri kò yẹ yín lábẹ́ àlìjámù wà dọ́mù yẹ yóò máa sí nǹkan kan jọ sára rẹ̀ nǹkan kò sì máa tọ̀ sínú látara tí ń segin ni tí ń ka àmọ́ nǹkan yìí kò ní tọ̀sọ́pọ̀ lọ́rẹ́ lọ yókù mẹ́ ẹ̀ ẹ̀ ìdálẹ́ mi sọ pé mo kà fúnra mi ojú mi ni mo fi kà sẹ́yìn pé ntọ́ka ó ti segin ni ó ti dọ́mù wàlìjámù àfi àkìlì ó kójọ sínú ọpọlọ ẹnu ọdí mẹ́ni ẹlẹ́ẹ̀kejì nínú maana al-qira'a kankan intuma at-tatabu wan-nadhar kama banka lọ kama wo bi ti ń lọ òun ni mo rí pé wáwù ni káfù ni alifu amsa ni nunu ni waka anna hawdal hadihi al-ma'ani sẹ́ni pé mò ń ka pé wáwù ni káfù ni ń tàtàbà rẹ̀ ń tẹ̀lera wọn ń sinjọ lọ́lọ́run bí sọ pé idha qara'nahu fattabi' qur'anahu tí a ń bá ti ń kà fún ọ bá ń bá ti ń tò ní ọmọ sí tàtà fún òjẹ́ ọmọ tó bá bá ti ń tò má jẹ́ kó sékìní má jẹ́ ọ́ dàrú bí ẹ bá ń kà kéèyàn tó ní ọdẹ méjì ẹlẹ́ẹ̀kẹta ìtumọ̀ ad-dirasatu wal bayan kéèyàn ìtumọ̀ dirasa wal bayan kéèyàn gbọ́ nǹkan yé bẹ́ẹ̀yàn bá ti ń kà nǹkan tí ó bá gbọ́ yé kíkà wọn láǹfààní èèyàn máa kà nǹkan tí ò ní gbọ́ yé ìtẹ̀yàn bá kà tó bá gbọ́ yé là ń sọ kọ́kọ́rá rẹ̀ àmọ́ tó bá ń kà tí ò gbọ́ yé ó nà dára ó wòran lásán ni kọ́kọ́rá kọ̀ka sẹ́rí ntọ́ gbọ́ yé yẹn ní ń jẹ́ ntọ́ kà mo ti dá mẹ́ta dó kí nǹkan kójọ lẹ́yìn bá ń ka nǹkan yìí kójọ sí i la lọ́nà kan sí kejì ẹlẹ́ẹ̀kejì kí nǹkan ọmọ jẹ́ pé ń tẹ̀léra wọn ìtumọ̀ ní pé bó ti ń kà yọ ọmọ tẹ̀léra wọn báyìí ni tó bá ti já ìtumọ̀ rẹ̀ ó dàrú mọ́ lọ́wọ́ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ìtumọ̀ ẹni kí agbọ̀yé ìtẹ̀yàn bá ń kà tí ọba gbọ̀yé àyè kà sí kóse kíni pọ̀kà á kà sí pọ̀kà sí kíni ó wù ní kọ̀ọ̀ká àwọn afa onímọ̀ wọ́n wá ní kàkàǹkà kára à kéèyàn kàǹkàn kí ni istilahu rẹ̀ kí làgbọ́yé rẹ̀ sàgbẹ́ta bá ń sọ̀rọ̀ istilahu àgbọ́yé kálukú ó máa sọ̀rọ̀ àgbọ́yé nínú ọmọ tiẹ̀ ni ó náwó ọ̀sọ̀ tiẹ̀ ó ń sọ́rùfù ọ̀sọ̀ tiẹ̀ àmọ́ èyí tí mo istilahu àti mo rí pé kú jù ó jiná jù ó sì wúlò fún tá a fẹ́ lò òun ni istilahu àwọn tarbawiyin àwọn tí wọ́n ń tọ́mọ tí wọ́n ń ṣe tẹ́rìbíyà istilahu tiwọn níbi al-qira'a naam àwọn education istilahu ti àwọn education òun ló kúnná jù kí làwọn sọ wọn ní amaliyatun udwiyatun nafsiyatun aqliya kíkà nǹkan
iṣẹ́ kan tó ní ń ṣe pẹ̀lú eríkèé lára ni ìtumọ̀ ẹ̀ láhán bẹ́ẹ̀ bá ń ka nǹkan kọ́lá bí n bá ń wo báyìí lásán gan fún rẹ̀ ojú tí fi ń wo eríkèé ni ahọ́n tí ó máa jẹ wúrú ńgbà mí eríkèé ni. ẹlẹ́ẹ̀kejì nafsiya yóò ní ń ṣe pẹ̀lú ẹ̀mí torí ẹ̀mí rẹ̀ ni ó máa fi bá ti ń ṣe kíni tí ń kà lọ àkìlíyà yóò máa fi làákà ìjọ tẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ bá ń ka nǹkan ń ṣiṣẹ́ eríkèé ojú ń ṣiṣẹ́ eríkèé ẹnu ń ṣiṣẹ́ ọkàn ń ṣiṣẹ́ ẹ̀mí ń ṣiṣẹ́ làákà yìí ń ṣiṣẹ́ sẹ́ẹ̀rì gbogbo ń tọ́kọjọ́ ní ṣiṣẹ́ òun kí ló fẹ́ fàyọ́ mbẹ́ yatimmu fiha tarjamatu الرموز المكتوبة إلى معان مقروءة مفهومة sẹ́ẹ̀rí àwọn téèyàn kójọ tí ń kà ń lápèjúwe ẹnìkan kọ lẹ́tà sí ọ ọ ní kayfa haluka ní Yorùbá báwo ló ti wà sí sọmọ pé BAWO òun ni báwo ní NI ní tọ́ba ti rí báwo ó ti yọnu làákàyè rẹ pé ń béèrè pé báwo ni mo ti wà sí àwọn BAWONI ló ti wà sí LOT wà sí tọ́kàn yóò máa fi yọ pé ntọ́kọjọ yìí ń fún ọ nítumọ̀ kan tó ń gbọ́yé ìtọ́ gbọ́yé bẹ́ẹ̀ ni pé ń béèrè bí mo ti sẹ́rí gbogbo tá a máa kà láyé tá a bá ti ń kà ní ọmọ fún wa lágbọ́yé kan sínú làákàyè kéèyàn máa wo nǹkan báwọn kọ́ máa kà á kọ́ máa sẹ́ndì àgbọ́yé kan sínú làákàyè rẹ̀ wọ̀yẹ̀ tẹ́lifù afaru ìdírákìá indalqari bí n bá ti ń kalẹ̀ kan náà ní ọmọ lápá lọ́dún ẹni tí ń kà á tẹ́ bá ti rà báwo lẹ́tí wá sí à yóò mọ ọkàn mi ọmọ sọ fún mi pé ń béèrè àlàáfíà mi àti sáàdù ó tiẹ̀ béèrè àlàáfíà mi jọ àti túká yìí sẹ́wọ̀n pé nǹkan mi ti ń bí lẹ́yìn tí mo kà yóò mọ bí mo bẹ́ẹ̀ fìtàfáwù ló máa yẹ kàrà o èyí ń tẹ̀yàn ń kà ó èyàn mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ èyàn mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ bá ń kan tó burú gbà mí náà ẹ̀mí èyàn mọ̀ ṣe kíni yóò mọ̀ rò pé eléyìí mọ̀ gbádùn kẹ́ وتوظيفه في سلوكه الذي يصدر عنه أثناء القراءة أو بعد القراءة sẹ́yìn tọ́ka àwọn bí bá ń kà lọ́wọ́ òun gan fẹ́ ṣe ń gbà mí àbí kọ́ máa fẹ́ ṣe ń gbà mí bí bá ń kà lọ́wọ́ yẹn yóò fẹ́ kó lápá wọ́n bá kà tán gbà mí ò lè lápá èyàn ti lè ká nǹkan mi lónìí pé wọ́n là níbi máa ń sàlùwà láti ọba wọ mọ́sálásí ó ti kárí yóò kàn láti yóò kàn gbà níjọ́ tí wọ́n mọ́sálásí mo ti kárí yóò sì lọ sàlùwà lá ọ̀làpá nù ẹlòmíràn kà pé wọ́n là níbi ò ní rí ní tí ọba apá ìlànà àbí kó mú kú níjọ́ bá ti ká òun tọgbọ yé lílapa tí ọba lápa ó lè máa lọ́njọ́ kó o pé àdìsí mọ̀ kàyí mo fẹ́ ṣe kí ni mo fẹ́ lò àmọ́ pé yẹn kàǹkà kò ní lápa ó lè lápa sálíbí ó lè lápa ìjábí sẹ́mi pé téèyàn wà kábàáhùn tí ọmọ lápa nù sísí nínú wà nínú ọ̀rọ̀ nínú bàbá tí ń sáyé sẹ́mi pé ọyẹ ká máa ń tá kàbí ọyẹ ká mà ìtumọ̀ ẹ̀ ni pé ń tá a fẹ́ kàún ló fẹ́ darí bá ti sẹ̀mí ayé wa ó sì fẹ́ nílapa tí ó ṣe pẹ̀lú wa láyé wa lálìkì àmà wa ṣé tọ́ bá wá rí bẹ́ẹ̀ ntẹ́yìn ọ̀wá bá wá ká ní mójútó dáadáa lẹ́sìn mọ̀ pé ntá bá ká á mójútó ìtumọ̀ kákankan nù ibi tí ń lọ bẹ́ẹ̀ ni pé kò sí ntọ́ ká bọ́ bá dáa yóò ta ayé rẹ̀ sí tọ́ bá kù díẹ̀ káàtó ó lè bá ayé rẹ̀ jẹ́ àgbọ́yé àwọn afẹ́ ẹlẹ́dúkẹ́sẹ̀ pẹ̀lú nǹkan kíkà ni pé ntọ́ ń ká o yóò lápa láyé rẹ̀ nǹkan kíkà tọ́bíkì ẹlẹ́ẹ̀kejì kí ni pàtàkì rẹ̀ àfi mùsùlùmí tí ó bá gbẹ́sìn yìí àfi mùsùlùmí tí làákàyè kankan tí ó bá sínú rẹ̀ ni ó sọ pé nǹkan kíkà ní ìsìláàmù fúyẹ́ ẹ gbàgbé ni ẹ rántí ni ṣé mọ̀ pé kí wọ́n tó sọ fún ànábì pé ọ̀dọ̀ ànábì o kí wọ́n tó sọ fún pé ìwọ la fẹ́ rán sáyé o kí wọ́n tó sọ fún pé ìsìláàmù láàfún o kí wọ́n tó sọ fún pé èmi jìbìrìlù o kó tó sọ fún pé ọlọ́run lọ́rọ̀ mi sí ọ o kó tó sọ fún pé ìwọ ni kìnìkan ìwọ kìnìkan o kí lọ́kọ́ yìí fún ìkra ká anabi òdi màláíkà rí kò gbọ́n kankan rí ọlọ́run ọ̀sọ́ fún kò tí ì mọ̀ kankan yìí sàn bẹ̀rẹ̀ bọ́mì èèyàn ti bẹ̀ ọkàn rí kìnìún tọ́kàn rí lọ́kàn ní ká kabo kabawo kí ló fa ká ìtumọ̀ ẹni pé kíkanu gbèsè ayé òsè kínní kò fúyẹ́ nígbà tá ànábì rí báwọn kí ló dé tó fi jásí pé ká ni wọ́n sọ fún ànábì ká tí wọ́n sọ fún yìí ìkà ká yìí
wọ́n fẹ́ máa bá sọ̀rọ̀ láti jọ sọ pé ká wọ́n wàá bá sọ̀rọ̀ yóò wàá lo 23 years tí wọ́n máa fi gbọ́ ọ̀rọ̀ òun ní tí wọ́n àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun ni ká ṣé kò ní nǹkan mìíràn lè wí fún ni àṣé káwọn nǹkan kíkà ju gbogbo nǹkan yòókù lọ káwọn ó síwájú ìsìláàmù déwájú ànábì ká ó síwájú ká ànábì ó tó dọ́lọ̀ mọ̀kọ́lọ́hún rè ká ó síwájú kó tó mọ̀ pé òun ó dòjíṣẹ́ ká ó síwájú kó tó mọ̀ pé jìbìlì ní eléyìí ká ó síwájú kó tó mọ̀ pé Al-Qur'ani wọ́n fún un ká àwọn sàgbà gbogbo ẹ̀ Iqra àṣé mùsùlùmí kan lè máa bẹ kọ́mọ́ mọ̀ tó máa ká àṣé nǹkan kíkà gbọdọ̀ fi rọ́dọ̀ mùsùlùmí nínú pàtàkì nǹkan kíkà nù ẹ máa wo nǹkan o nígbà wọn ni ká tá anabi ni má anabi kọ́ọ̀rì in èmi kà ń kẹtẹ́lẹ̀ kí ló fẹ́ kí n kà Jibril tún súnmọ́ ó tún fàmọ́ra ó tún ní ká ó tún ní má anabi kọ́ọ̀rì in èmi kà ń kẹ́ kí ni kí n má kà ẹni wọn ni ọkà yìí wọn ọkọ ni tí ọkà tẹ̀tẹ́lẹ̀ o kò sì má kọ́ kò sì wọ́n sá ni ọmọ kà náà ni torí kíkà wọn ìsáwàdà sẹ́yàrá wa máa sọ pé mọ̀kànlẹ̀ káyé ní tírà mọ̀kànlẹ̀ káyé ní wèrè mùsùlùmí ní òwúrẹ́ o lè káyé ní tírà o lè káyé ní ìwé ká yóò kí sáwàdà ní islam ká láfi bẹ̀rẹ̀ gbọ́sẹ̀ yìí ká láfi bẹ̀rẹ̀ fẹ́ islam. nígbà yẹn wọ́n tún ní ká ó tún ní má anabi kọ́rin in wọ́n yẹ sọ pé ikra bismi rabbika alladhi khalaqa khalaqal insana min alakin ikra wa rabbukal akramu alladhi allama bil qalami allama al insana ma lam ya'lam wọ́n wá ní ká bisimi rabbika alladhi khalaqa pẹ̀lú orúkọ Ọlọ́run ọba rẹ̀ tó dá gbogbo nǹkan khalaqal insana min alakin ọdọ́ mi yẹn láti bí ẹ̀jẹ̀ lọ́gbọ́lọ́gbọ́ ẹ̀jẹ̀ kíkí ikra wa rabbukal akram ká ọba tó ní aṣọ fún ọbẹ̀ kọ́ ká nǹkan kò jù lọ láyé alladhi allama bil qalam òun ló fi màmá gègé allama al insana ma lam ya'lam ìtọ́ mi èèyàn ọmọ tẹ́tẹ́lẹ̀ ọba òun yóò fi mà à ń padà bọ̀ wá bí àyà yìí pàtàkì kàlà ń sọ lọ́wọ́ ọ̀rọ̀ di mẹ́ni. lára kàyí lára kìráà pàtàkì kìráà tí a bá lọ wọ alukur'an látòkè rẹ̀ désàlẹ̀ rẹ̀ tí a bá ka àwọn kẹlímà tó wà níbẹ̀ ó lé ní 77,000 kẹlímà tó wà níbẹ̀ wọ́ọ̀dù tó wà níbẹ̀ ó lé ní 77,000 iṣẹ́ jásí pé káàlà kọ́kọ́ àsóhun ní wọ́ọ̀dù tó lágbàdo ní alukur'an ara pàtàkì kéèyàn kankan náà ni ẹlẹ́ẹ̀kẹta ló kankan ẹ lọ wọ ní alukur'an àwọn àṣetọ́lọ̀ ń papọ̀ mi púpọ̀ akimi salata asẹni wa atu sakata asẹni wa amul bil ma'ruf siga al'amuri ni wani anil munkar asẹni wa subir alama asobaka asẹni àwọn tọ́lọ̀ fi pàṣẹ ní alukur'ani ó tóbi àmọ́ àkọ́kọ́ asẹni ká àkọ́kọ́ asẹnu ká wọn sọ pé sọ́ọ̀lì kírun wọn ò ní wani anil munkar sọ fún akẹ́ máa ṣe bàjẹ́ máa wọn ò ní wàá múre bí sọláàtì pàṣẹ ẹnu ìdí akọ́sọ fún inú àṣẹ náà lùkọ́ àlàyé ni ká lẹ́ẹ̀fì mọ̀ pé kíkà òun kì í ṣàwàdà àkọ́kọ́ àṣẹ tọ́lọ̀ kọ́kọ́ paláyé fún anabi wa Muhammad ká ní ọ̀rọ̀ di mẹ́rin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn tí a bá ń sọ pé ọ̀rọ̀ di mẹ́ta ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin nípa pàtàkì kíkà tí a bá ń sọ fún yẹn pé áyàwó ló kọ́kọ́ sọ̀kalẹ̀ inú àlùkùránì láyé á sọ pé áyà 5 lọ́kọ́ sọ̀kalẹ̀ láyé nínú àyà márààrún yẹn kò sí nǹkan kò sọ nǹkan mi lẹ́yìn ọ̀rọ̀ ká ikra bismi rabbika alladhi khalaqa khalaqal insana min alakin ikra wa rabbukal akramu alladhi allama bil qalami allamal insana ma lam ya'lam ọ̀rọ̀ kíkà náà ni ọ̀rọ̀ kò sí nǹkan mi bẹ ẹ wá wo nǹkan o torí kẹ́ ẹ lè mọ̀ pé kíkà yìí ṣàwàdà Ọlọ́run tún júwe nínú àyà márààrún irun ta ní kọ́ka kìí kí wọ́n ká ní kọ́ka jù kọ́ máa ka igi ewé òṣùpá oòrùn ní ti ẹni ọkà kọ́hún wọ́n sọ ní tí ọkà kún fún wọ́n ní alladhi allama bil qalami ọba tó fi màmá gègé ti ń kọ̀ nǹkan ìtumọ̀ ẹni pé tí wọ́n bá fi gègé kọ́ la fẹ́ kó segin ni wọn kàn ní kọ́ máa kó òṣùpá àtòrùn àtàwọn èèyàn tó wà lórí rẹ̀ ní ti ẹni ọkà kọ́hún ní tí wọ́n fi gègé gọ́ wọ́n fẹ́ kọ́ka wọ́n fi ní alladhi allama bil qalami ọba tó fi màmá kálámù gègé ti ń kọ̀ nǹkan ntí gègé òun bá kọ́ la fẹ́ kọ́ ka alámàlì ìnsánà má lam ya'lam látara ntọ́mi èèyàn ọmọ tẹ́tẹ́lẹ̀ ntí gègé bá kọ́ láàjò fi mà á gbogbo ntí gègé bá kọ́ láàbì jẹ́ kọ́ mi èèyàn ọmọ ntí ọmọ tẹ́tẹ́lẹ̀ lẹ́ẹ̀fì mà pé ntí afẹ́ ká anabi ọmọ ká ntí wọn bá fi kọ́ láàmù kọ́ ni kì í ṣe nǹkan mi látara kí anabi ọkàn kan yìí ẹ lọ wo nǹkan àwọn sàhábà kan bẹ tọ́já pé tá à ń bá ń tò wọn lójú eré ẹ̀yìn lọ́yẹ wọn wà tá à ń bá ń tò wọn nù mímọ́ ọ̀yẹ̀ wọn dún sẹ́yìn
tá à ń bá ń tò wọ́n nínú àgbọ́yé ó yẹ wọn dúró sẹ́yìn ká tó wá sọ pọ́jú erí tá a bá pa àwọn sàábé wọ̀nyí ẹ̀yìn pátápátá ló yẹ ká máa tò wọ́n sí àmọ́ ń gba àwọn ọmọ nǹkan ká tí nǹkan kíkà yé wọn sí pé èèyàn lè kà yí béèyàn ti kà yí nì béèyàn ti kọ̀ yí nì wọ́n di sàábé tí ń jòkó tà nábì ọmọ ọdún 13 péré Abubakari kìí sọdún 13 lọ́gbà Islam Umaru ọgbà lọ́dún 13 Usman ọgbà lọ́dún 13 Zaidu ọmọ Thabiti éèjì rẹ̀ ńjọ́ tí ń jòkó tà nábì báyìí tí ń bà nábì yìí kọ́ wá àyíkalẹ̀ ọmọ 13 years ni kí lọ sọ dẹni tí ń jòkó tà nábì ọmọ akaná ni ọmọ akaná bí ọba máa kàn jọ náà ni àwọn Abubakar lọ́lẹ̀ tọ́bẹ̀ wọn àwọn ọmọ rẹ̀ lọ́lẹ̀ tọ́bẹ̀ tọ́lọ́ bá wọn bẹ̀ ni kọ́dà ẹgbẹ́ bàbá rẹ̀ ni wọ́n ṣe wọ́n tó bí lọ́mọ àmọ́ ńgbà tó mọ̀ nǹkan tó máa kà ń yọ látẹ̀yìn ọ̀sọ́ di ara wa ànábì Zaidu ọmọ Thabiti dà yọ máa bọ̀ ọmọ èké dákun wá àyíká tó sọ̀kalẹ̀ bá wa ọ̀yá kà á padà kíkà bó ti tóbi tó ní Ìsìlámù nù. ẹ wo gbogbo sàbí ànábì pátá ẹni ó lè hàn kálá yé tí ó ha tí ó dùn tó dàbí Abu Hurairah sí gbogbo àdìsí tá a bá wá ti pátá Abu Hurairah ló dájú kọ́ ha kọ́dà ànábì sàdúrà fún wípé ọ máa ha ò ní sekínì ò nígbàgbé nínú ẹni tí Abu Hurairah yìí wá gbà fún pé eléyìí jù mí lọ Abdallah ọmọ amúrò ọmọ asi ni níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ Abu Hurairah ni à nínú gbogbo àdúmọ̀ nẹ́bì yìí kò sẹ́ni kankan tó há àdìsí tó jèmi lọ àfẹ́ nìkan ṣoṣo wọ́n níta ni ó ní Abdallah bùnà amúrò wùlẹ̀ asi ǹjẹ́ kí ló dé ó ní torí pé òun tún máa kọ ọ máa kà èmi ọ̀ máa kọ yìí máa kà kẹ́ẹ̀lì wọ́ọ́lá àti pàtàkì tí ń bẹ fún ká máa ká kọ kí a máa ka ẹ gbàgbé ni abẹ́ ìsìn bẹ́ẹ̀ níjọ́ ànábì darí ogun Bádàrí níjọ́ wọn darí ogun Bádàrí bùkátà tí Ìsìlámù nídìí níjọ́ náà ọkọjá kí tá a bá ní kí a máa fi 10 mílíọ̀nù béèlì ara wọn Ìsìlámù nídìí owó níjọ́ náà torí kò sówó yan ẹsẹ̀ kó dé Mẹdínà káwọn ọ̀rọ̀ pẹ́tọ̀ afẹ́kẹ́yìn ọ̀pọ̀ ni èèyàn mélòó kan lọ́jà ogun Bádàrí mélòó àwọn kèfèrí lé 1000 àwọn mùsùlùmí ọ̀kọjá 300 something wọ́n nídìí kéyìn ó ṣe kí ni kọ́pọ̀ sí àwọn tá nẹ́bí kó ń jọ̀hún ọyẹ ọ sọ fún wa pé tọ ẹ di mùsùlùmí ẹ fẹ́ kọ kájọ máa bẹ àbí kápá yín àbí bẹ́ẹ̀ kọ́ ẹ lọ́ mú yé báyìí wá mùsùlùmí nídìí kí lóò ànẹ́bí ni wọ́n lọ ṣe ànẹ́bí lẹ́ni tó bá fẹ́ bọ́ nínú yín ìta ní bùkátà sí tó ju kápọ̀ lọ ìta ní bùkátà sí tó ju owó lọ òun ni kẹ́ni kọ̀ọ̀kan lù ẹ̀yìn tẹ́ ẹ tá a kó yìí lẹ́rú kẹ́ ẹ pé èèyàn mẹ́wàá bí o ti máa kọ tí ọ máa kà bó bá ti lè máa kọ tí ọ máa kà ayọ̀ǹda rẹ máa lọ máa kà padà àṣẹ ká máa kọ ká máa kàjọ owó lọ tó fi jáde pé olówó tí ọ máa kọ máa kà bí ẹrankunmi tó rẹrù owó ni ọlọ́mọṣẹ́ wá bẹ́ẹ̀ bí ẹrankunmi bá rẹrù owó yọkàn máa lọ náà ni kò nítumọ̀ bẹ́ẹ̀ ni olówó tí ọ máa kọ tí ọ máa kà wọ́n máa bá yẹjú ẹ̀ ni ọlọ́mọṣẹ́ ti wá bẹ́ẹ̀ anabi tú àwọn wọ̀nyí lẹ̀ lédi pé ẹ̀sà ká àwọn sàábẹ̀ mi ọba ti kọ́ mẹ́wàá máa lọ mọ yọ̀ǹda rẹ ara pàtàkì ahamiya kama kan kọ kama ka ni ara ahamiya rẹ nani lára kama kọ kama ka ẹjẹ ń dá ahamiya ń do nítorí àsìkò kí n wá bọ́ sí tọ́bíkì tí ọkàn òun ni káka nǹkan sóun gan la ń tájẹ́ tì ní tàbí tẹnu mẹ́ka yìí ká àbí káka nǹkan jẹ́ àkàsọ̀ síbi ń tá a fẹ́ síbòmí kọ̀dàrú o sẹ́rí kìráà wasilatun ila ta'allum ìta afẹ́kọ̀ọ́ kan akàfẹ́kọ̀ọ́ ọmọ nǹkan kà ní tọ́ ọba máa kà ìtọ́ ọba kà tọ́ ọba gbọ́yé òun la ní bùkátà sí kì í ṣe ń tọ́ máa kà ìtọ́ ọba kà tọ́ ọba gbọ́yé bí ń tọ́ ọkà òun níbi tá à ń lọ àmọ́ kọ́ máa kà lọ́gbàdé ibẹ̀ ibo là ń lọ kí n tó sọ bí tá à ń lọ náà sẹ́ẹ̀rí ọ̀nà tá a gbà ní mímọ́ kì í ṣe kíkà nìkan àwọn ọ̀nà kan bẹ téèyàn gbà ní mímọ́ tí ń bá ń sọ tẹ̀ ní lè jàyàn èèyàn la Amẹ́ríkà ọwọ́ adarí ẹ máa gbọ́ o ọwọ́ adarí a sì gbọ́ kó tó dé pé Trump ńkọ́ ọ wá sáwọn àdúgbò kan ní Texas ọwọ́ adé lọ́wọ́ ni bí Trump ti dúró tí mo dúró Texas táwọn wúra wa rèé tí mo rí kòrókòró báyìí nígbà tá a bá dọ̀ kí láwìí kódà bó ṣe pé ibi tí Trump wà jìnnà sí sánmà sílẹ̀ ní àárín Texas náà torí Texas fún rẹ̀ tó Nàìjíríà yóò ní bí mo ti dúró ti ń wo rẹ̀ sẹ́ẹ̀rí mò ń wo òun yóò ní mo rí kódà níbi ẹ̀kẹ́ rẹ̀ báyìí ìlà tẹ́rẹ̀ kan wà ń bẹ̀ pupa tó pupa ní òjì ẹ̀rí o àní lè jiyàn á nítorí kó ṣe kí ni
orí ló fi mọ̀ pé ọkọlà ọ̀nà tá a gbà mọ nǹkan nù ni bẹ́ẹ̀ bá ní mo rí nǹkan ó ṣòro ó jà yẹn lẹ́yìn ìrírí náà èèyàn máa fi ìrírí ayé mọ nǹkan pé kí ni wo ìyàwó rẹ tó fẹ́ kọ ọ̀hún ọ̀nà tó fẹ́ gbà lọ mọ́jẹ ọlọ́run àbúrò mi ṣáájú ọ̀nà tí ìyàwó tiẹ̀ náà gbà lọ́nu wo ọ̀làbọ̀ rẹ o àwa tá a parí ẹ̀ tá a yanjú tá a rí yanjú ni járí tiẹ̀ yanjú èyí tá a ṣe ti bù á lọ́wọ́ ó sì yíwọ́ fún ṣáájú náà má jẹ́ tí ó yíwọ́ o ẹ dákun sẹ́ẹ̀ mọ̀ pé ọmọ lọ́nà experience nù ni kí lára ẹni tí a ń bá sọ̀rọ̀ ó ṣe yọ ọyọ balẹ̀ náà ní torí pé experience wọn fi jẹ́ kí ni experience ló jẹ́ ọmọ pé bẹ́ẹ̀ yẹn bá gbọ́nà yìí kọ́ bẹ́ẹ̀ báyìí ní tí rí ọ̀nà téèyàn gbà kọ́ tí èfi ṣe kí ni tí èfi yíwọ́ rè tí èfi jẹ̀bi rè. ọlọ́run níjà kọ́ ìyàwó wa o ìyàwó rẹ oníkọ́ tiẹ̀ o àmọ́ ṣe sùúrù pẹ̀lú ara yín àyàbá nìyí o. àwọn experience yìí àfi mọ̀ nǹkan rírì nǹkan báyìí àfi mọ̀ nǹkan gbígbọ́ nǹkan kí ló ń bá mi sọ yìí mo gbọ́ ní ìwọ̀n sọ fún mi wá ìyìn sí ń bẹ̀ o àmọ́ mo jòkó ń tàǹgbà wọn ṣe wá sí etí mi báyìí ṣe kí ni ń gbọ́ pé etí mi kòrókòrò ni ìyìn rí wọn o wọn ò gbọdọ̀ wọn rí wọn ìsìn ìbẹ̀ nísà wá yìí sí ń bẹ̀ yìí rí àmọ́ etí báyìí ni fi ṣe kí ni à ń fi tí gbọ́ nǹkan à fi mọ̀ nǹkan à ń fi experience à fi ń doni mímọ̀ à ń fi mórí à fi ń doni mímọ̀ à ń wá ń fi mọ̀ ká à fi ń doni mímọ̀ à ṣe mọ̀ ká òun lágbàá gbogbo ẹ̀ mọ̀ ká òun lágbàá rírí mọ káwọn làgbà gbígbọ́ mọ káwọn làgbà experience lọ́lọ́run fi ní ikra bismi rabbika alladhi khalaqal insana min alakin ikra wa rabbukal akramu alladhi allama bil qalami. àṣẹdá lọ́nà tá a gbà wá mímọ̀ láyé ọ̀nà kẹrẹ́ àlọ́nà tí ọlágbára jù ó di mẹ́ni. sẹ́wárí tá a bá gbọ́nà kíkà yẹn ibi tá a ń lọ ń bẹ̀ ní ká ní mímọ̀ nínú àyà márùn yìí ọlọ́run wá yanjú irú mọ̀ tó fẹ́ ká ní pẹ̀lú pa kankan ẹ lè nímọ̀ yòókù àmọ́ mọ̀tẹ́mi ọlọ́run fẹ́ kẹ́ ẹ fi kíkà tẹ́ bá kà mọ̀ ọlọ́run ní ikra bísímì rabbika ká pẹ̀lú ọkọ̀ ọlọ́run ni o ìtumọ̀ ẹni pé ìmọ̀ tí máa ń sọ̀rọ̀ ń pọ̀ ọlọ́run mo fẹ́ kẹ́ lọ́ọ́ kà kó yí ọ o ìmọ̀ tí máa ń sọ̀rọ̀ ń pọ̀ ọlọ́run ni mo fẹ́ kẹ́ lọ́ọ́ kà kó yí ọ ìtumọ̀ ikra bísímì rabbika alladhi khalaqal insana èmi tí mo sì dáwọ́ èèyàn mọ́mọ́ bí mo ti dá ọ ní tí mo sì fẹ́ kọ́ ọ lọ́ọ́ máa kà ìmọ̀ tí ó fèmí ọlọ́run yí ọmọ fẹ́ kọ́ ọ kà ibi tá à ń lọ níbi kìrá àánú ni afẹ́kọ̀ lọ́ọ́ ka ìmọ̀ tó ní wọ́n ṣe pẹ̀lú tani tí ó jọ dọ́lọ̀ mọ̀ àṣẹdá bí mafhumil muqabala ìmọ̀ tí ò ní jẹ́ adọ́lọ̀ mọ̀ gan kíkà rẹ̀ haram ìmọ̀ tí ó jẹ́ àmọ́ ọlọ́run gẹ́gẹ́ lọ́wọ́ fẹ́ ká lọ sí kíni ká lọ lè kà tọ́ ọba wa kà náà tán tọ́ ọmọ ọlọ́run náà tán ọlọ́run tó wá fi yí ọ pé ikra wa rabbukal akram bó o ti lè wọ ọkà kọ ọmọ tó mọ̀ pé mi ọlọ́run ju ọ lọ́wọ́ ní tí n bá ń wí ni ọmọ ṣe tọba kàtàn tọmọ tán wa rabbukal akram gbogbo nítorí ọmọ ọ wà á fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú èmi ọlọ́run wa rabbukal akram mọ lápẹlẹ ju ọ lọ mo ju ọ lọ ọlọ́run fi sọ pé ẹ lọ́ọ́ kà á ẹ bá ti ń kàtà ẹ bá bẹ̀rù mi wa yu'allimukumullah yín tó fi nǹkan mi tẹ́ mà yín tó ṣe kíni yín tó fi mà yín ló fi jásí pé bí tá à ń lọ bí nǹkan kíkà afẹ́ kàńtọ́lọ́hún bá fẹ́ káká tá a fi mọ ọlọ́hún tá a bá wá fi mọ ọlọ́hún ọba tán a tún wá tẹ̀rí ẹ̀ bá fún ọlọ́hún èyí ò ní túmọ̀ pẹ́lú mi ní mímọ́ ọlọ́hún tí ó lò ó kò lo wa rabbuka al-akram kò ló mọ́ mímọ́ ẹlòmíì mọ̀ pé ọ̀rọ̀ yẹn ni ó sì kílẹ̀ ká gbogbo àdìsí gbogbo súnà kéékìnnù wa rabbuka al-akram sí ibi tiẹ̀ ẹlòmíì gbogbo ń tà ń wí tá lùsùn náà wọ́n jà máa ń wí náà ló yé òun náà kọ́dọ̀ ó lè ṣe wà láfi ń pa rẹ̀ àmọ́ yóò ní kíni ọ̀rọ̀ ọlọ́run lẹ́yà lè tó bá wọn ọlọ́run tó gbégbá fúrúra yìí mú ni wàhálà àwọn alùsùn náà yìí pọ̀ nítorí yé wáyé àmọ́ akaramu ṣe kíni wa rabbukal akram yé kò fi ìmọ̀ ń pọ́lọ́hún lé kò jó yé ọlọ́run pé ìmọ̀ tí ń bá máa ń torí ìwọ ọlọ́run o yìí fi tẹríba fún ìwọ ọlọ́run ni tọ́ba rí bẹ́ẹ̀ gbólóhùn ikra tọ́lọ̀ ń sọ yẹn káàkà ibi tí ń lọ pẹ̀lú ẹ̀ ni pé káàkà mímọ̀ ọlọ́run tá a bá wá ka mímọ̀ ọlọ́run tá ká wá fi tẹríba fún kíni ìtumọ̀ ẹ̀ ni pé mẹ́sìn là á wá tá a fi sin lọ́hùn ìtumọ̀ ikra ntọ́lọ́n fi bẹ̀rẹ̀ kọ́ra pẹ̀lú ikra nùnú wàsílà ni kìráà ibi tí ń lọ bẹ̀ ni pé ẹ lọ́ mọ̀ mí ikra bismi rabbikal ladhi khalaqal insana min khalaqin ikra wa rabbukal akramu èmi ọlọ́run ni wàá fi sẹ̀sìn fún alladhi allama bil qalami allama al insana ma lam ya'lam mo parí eléyìí ni àbí kí n dá dúró bẹ́ẹ̀ mo wá fẹ́ lọ bí àwọn èèyàn kan
tó ṣe pé wọ́n ti dèèyàn wọ́n ti ní gbajúmọ̀ wọ́n sì kẹ́kọ̀ọ́ pòfẹ́sọ̀ ń bẹ́nu wọn ṣé nǹkan mìíràn ju pòfẹ́sọ̀ lọ àwọn pòfẹ́sọ̀ wà ń kalẹ̀ àwọn pòfẹ́sọ̀ ló kúnlẹ̀ àwọn alákẹ́dẹ́mì wà ń kalẹ̀ mo rò pé nǹkan mìíràn tó ju pòfẹ́sọ̀ lọ wọ́n ti gbà àmọ́ tòun ti ń tọ́gbà òmíyù ni kò máa ka àìmọye wọ́n kú lù wọ́n kú ta àwọn là ń pè ní al-ummiyatul hadira wọ́n wà ń lu wọ́n wà ń ta òmíyù ni àbí ká pè ní al-ummiyatu al-mutahadira kò máa pa orúkọ ńlájú ń ṣe bí ẹni ọ̀làjú òun náà wà ń ṣe bí ẹni pẹ́lẹ́ kọ́ ni kò ní nǹkan kan àwọn wo làwọn táwọn yìí ni tí n bá sọ ọdún wọn sì yóò yí ọ tí n sáré mú ẹnìkan wá kí n bá ti sọ nísìnyí yóò yí ọ ní tí mo fẹ́ sọ yìí tí n bá ti sọ ọ màrú wọn. Professor ọwọ́ adágbére ọlọ́ ọmọra gbogbo àwọn tọ́jọ́ wà ní department wọn pé àpúrò fún lọ sí ọlọ́wọ́ bọ́ sọ yín dé o nǹkan ìgbà àwòtọ́ yìí wọ́n jọ wà ní department ni àwọn ará department máa bọ̀ wàrà wọn wọ́n sì mọ̀ pẹ́ni tó bá lè dé department kì í sọ méke mọ́ ọmọ tí kọ́lá tí wọ́n bá pèsè àkíyèsí yóò níbi wọ́n ti bára wọn sọ̀rọ̀ torí pé èèyàn jàǹkàjàǹkà gbogbo wọn ní department wọ́n fúnra wọn lọ́wọ́ ni prof wa darí umra ń wọ́n wa darí ẹni tó wá súnmọ́ tó jẹ́ kọ̀lígì ẹ̀ tó súnmọ́ jù jẹ́wọ́n gbogbo yẹn wá ń kí nínú ọ́fíìsì pé prof ẹ káàbọ̀ ẹ rọra nǹkankan ń bọ̀ wá kó wọn àtẹni lọ́wọ́ doctor ẹ dákun ẹ má bínú pé ìbéèrè ó sẹ́mi pé physics ni mo ṣe but mo tún rí i pé ẹ̀yin tó máa ń lọ mọ́ṣáláṣí dáadáa ṣé tá a bá kírun àyílà tán yẹn tá a bá jòkó ní ìparí jòkó yẹn Fatiha la máa ń kà ní àbíkí la máa ń kà mẹ́ prof ń béèrè tó darí umra ọ̀rọ̀ yóò yé yín tá a bá jòkó kan yín bí wọn àyílà abala sáyà bí ìṣá ikú because nígbà tá a lọ sí umra yẹn time to time là ń ọ̀sáfù salat ní haram but tí ó dàrú lẹ́ni pé tí n bá jòkó láti jòkó rákà yẹn ìmọ̀ máa ń pẹ́ mbẹ́ díẹ̀ ó dàbí pé Fatiha la máa ń kà mbẹ́ o Fatiha la máa ń kà bí kíláà máa ń kà náà pro fún wa ń bí ọ̀rẹ́ rẹ̀ bí kíláà máa ń kà ẹ dákun ṣé omiyu ni àbí omiyu kọ́ ṣé ẹ mọ̀ pé ntọ́nà ní kó torí ẹ̀ ká nǹkan ọkà torí ẹ̀ gbàtọ́ ní kíláà bísí rabbika ni mo fi láwọn omiyu kún lù ú ọ̀dà dókítà lòun náà ọgbà dókítà nídìí philosophy obìnrin wa ni ní wọ́n á ń sọ̀rọ̀ wájú àwọn student òun náà wá tún máa ṣe bí mùsùlùmí láàrin àwọn student wọ́n rí pé àwọn sísá ní kankan wọ́n mọ̀ pé omiyu ni omi yàtọ̀ lòun wájú àwọn student wọ́n á sọ̀rọ̀ pé tọ̀ ẹ wo ẹ lọ mọ́ra sẹ́sìn o in fact èmi dúpẹ́ fọlọ́run o èmi àtọkọ mi à ń practice Islam dáadáa kódà nígbà míì nílé gan tá a bá fẹ́ kírun kálí mi bá fẹ́ kí ọkọ̀ mi bá ti sàrọ̀ látàn òun ló máa dìdì irun máa kírun lẹ́yìn tẹ́mi bá ti sàrọ̀ látàn ìbí náà máa ń ṣe ìmáàmù fọkọ̀ mi gbà mí. ẹ dákun ṣé kọ̀ lajú àbí èèyàn tó gba dọ́kítọ̀ tí ń ti lọ ilé ìwé lọ́ọ̀dì nípa lẹ́kítọ̀ tí ń lọ wọ́n pẹ̀lú Amẹ́ríkà tọ́wọ́ lóhùn ṣe ìmáàmù fọkọ̀ ẹ dákun umiyu ni àbí umiya ni àbí umiya kọ́ torí tí a fẹ́ kọ́ kàkan kò yé bó ló ṣe jẹ́ dókítọ̀ tó jẹ́ pòfẹ́sọ̀ nítorí o ṣe àwọn kankan mẹ́kọ́ jẹ́ dọ̀rú rí tí mùsùlùmí kọ́ lọ sí kí ni nítorí ọkà tó bá fi lè má dọ̀rú rí yàtò dín èyí ọ̀kan kankan àwọn nǹkan tó ṣe dandan tí mùsùlùmí gbọ́dọ̀ máa ń pa ìsìn ẹ̀ bó ló ti kírun sígbà tí òwúrọ̀ àtàyè yàtò ṣe àtàyà kò rí yanjú ọkùnrin ìmáàmù obìnrin tí ń kírun fọ́kọ rẹ̀ kò mọ̀dájọ́ ẹ̀ sóhun lẹ́ẹ̀ máa bí ń pọ̀ ọ̀rọ̀ zaka àbẹ́ wàá bí ní àkámúlẹ̀ hajj tó gbọdọ̀ mọ̀ kó tó lọ Mákà àbí kayfiyatul umrah tó gbọdọ̀ mọ̀ kó tó lọ sí àwọn eléyìí náà omiyu ni wọn omiyu náà ni wọn o aláìmọ̀kan ni wọn àmọ́kọ wọn àmọ́ká toríjọ́ tó lọ́n fẹ́ bá mùsùlùmí sọ̀rọ̀ ummatul qira'ah ni wa ìjọ tí kàǹkan ni wa ìtọ́fẹ́ ká máa kà ní ikra bismi rabbikal ladhi khalaqal insana min 'alaqin ikra wa rabbukal akramu alladhi allama bi nítorí ọkà tó ọmọ bísí rabbikal ladhi khalaqa tí ọlọ́run òye ọ kí láǹfà ní tọ́ka nítorí ọkà wa rabbukal akramu sí bẹ́ẹ̀ ó sẹ́ ọmẹsìn kí láǹkà ká ọwọ́ àdì pòfẹ́sọ̀ ọmọ tàṣáwùdù irun wa kọ bẹ́ẹ̀ kọ́dà irun wọn tó máa dá sọ́rọ̀ ẹ̀sìn gbàmí pé when I was in America yóò àbí jọ́ọ̀jì inú mọ́sálásí èèyàn máa sọ fún wọn ni pé ẹ̀sìn Amẹ́ríkà kì í dókítọ̀ ọlọ́run jẹ́ mi ogun ẹ̀ sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun bẹ́ẹ̀ ti gba dókítọ̀ ní chemistry
tá a bá wá ń sọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọ̀kadù secondary school islamic lọ ẹ wà kéwù àbí kẹ́ ẹ sọ kọ́lọ̀ ń wí ànábì ká tó gbọ̀rọ̀ ìyá yín kẹ́ ẹ ti yanjú chemistry ẹ jò yé pé chemistry kan yanjú mọ́sálásí ọba lóun ka chemistry ọ̀ka nínú ibi títí ń ṣe kìsìmọ̀ rẹ̀ ní chemistry rẹ̀ lọ́hùn mọ́sálásí kọ́lá láhù. àwọn tó jẹ́ òmí yùnú tó yẹ pé àwọn náà máa kọ wọn máa kà tí wọ́n sì ń rò pé àwọn ti kíni àwọn ti máa kọ àwọn ti gbogbo nítorí ọkà bí ọba ti kàtírà ẹ̀sìn kó yí ọ láwọn tó jọra yẹn fún ọ tó gbọ́dọ̀ máa ń pẹ ẹ̀sìn òmí yù náà ní ọ máa kà lọ ń jẹ èyí ò ní àwọn mọ́dà tí mo sọ mọ́dà yìí ń dúró bẹ́ẹ̀ kí n má jẹ́ kí ọ̀rọ̀ lọ púpọ̀ níbi eléyìí nìyẹn sẹ́ẹ̀dí àwa mùsùlùmí kí n tó lọ́nbẹ̀ yẹn gan ẹjẹ̀ ń sọ eléyìí kí n tó kòǹbẹ̀ yẹn àwa mùsùlùmí wọ́n fi nǹkan tí ọ̀dà gba nǹkan gidi lọ́wọ́ wa àwọn Yahudi máa ń bú wa bóò ni wọ́n ti máa bú wa wọ́n ní la nakasha ummatal ard li'annahum ummatun la yaqra'un wa idha qara'u la ya'un àwọn Lárúbáwá ummatun la yaqra'un ìjọ kan ni wọ́n yẹ ká kó yẹ kankan wa idha qara'u tí a bá ti yẹ kankan náà la ya'un ìtí wọ́n ká àwọn èèkó yé wọn wọ́n ti stọ́dì wọn pé wọ́n kàn kó tirẹ̀sì dání ni wọ́n ṣe kíni wọ́n ká ọmọ ẹ̀kẹ́ kan sunkún níjọ́ kan ní Palestine ẹ̀ sunkún Palestine Yahudi àgbàlagbà Yahudi kan wá rí ó sunkún ni wọ́n sunkún ni wọ́n ti pa àbá wọn wọ́n pa ayá wọn Yahudi ààrẹ ní kí wọ́n bọ̀ wá pa wọn náà padà wọ́n bá tún bí ma kú wọn tó pọ̀ wọn tó pọ̀ ọmọ rẹ̀ tó bá tún bí wọn tó pa ọ́ ní kí ló dé lónìí nítorí yẹ kẹ́ẹ̀sì ẹ̀sẹ̀ ó dijọ́ tẹ́ bá lọ tọ́ tíra yín tẹ́ ń bá ń kírun àṣùbà bẹ́ẹ̀ ti ń kírun jímà tọ́ tíra mà sẹ́ẹ̀mà tí ń wí fún un tí ń wí fún un ní bẹ́ẹ̀ lọ tọ́ tíra yín wàá tọ́ tíra débi pé máa wá kírun àṣùbà bẹ́ẹ̀ ti ń kírun jímà ìjọ òun lẹ́tọ̀ọ́ dá lágbára ìtumọ̀ ẹni pé ntọ́ yẹ kẹ́ ẹ fi sagbára ń bẹ́ nu tíra yín tẹ́ sọ́nù tẹ́ lò ṣebí ń bẹ́ nu tíra yín pé kumi layla illa qalila nisfahu ìsìn bẹ́ẹ̀ náà pé wa mina layli fatahajjad bihi asa an yab'athaka rabbuka maqamu mahmudu tẹ́ ń bẹ́ẹ̀ ní fọlọ́sìn yìí bẹ́ẹ̀ bá yẹn náfìlà ẹ̀ lè rí ìsìn bẹ́ẹ̀ nu tíra yín ẹ̀ sì ká odijọ́ tẹ̀ ń bá ń wá yẹn náfìlà látàlẹ́ látòrú tẹ́ jí tára yín wá dásádásánsá tẹ́ fi wá pàdé run àṣùbà bára yín ti ń dá sákásáká tẹ́ ń lọ pàdé níbi irun ìjọ òun lẹ́tọ̀ọ́ gba Palestine padà ni wọ́n fi sọ fún wa pé àyíká nǹkan bá ká gan kì í yé wa àwa àkákó yé wa ń tòótọ́ àwọn àjù wa lọ ṣé èyí aka alukurani àti sunna wa yé wọn àwa fi kẹ́mísírì gba bí ó ti mọ̀nú kí lọ́wọ́ rẹ̀ físíìsì wọn àfi gba bí ó ti mọ̀nú kí lọ́wọ́ rẹ̀ bàọ́lọ́jì wọn àfi gba bí ó ti mọ̀nú kí lọ́wọ́ rẹ̀ wọn àlọ́jọ̀gbọ́n kí ló gbé sí ọ̀jọ̀gbọ́n ilé ìjọ̀gbọ́n wò lélẹ́yìn ọ̀jọ̀gbọ́n tó sọ kìtàbù láyì sẹ́yìn súnà nẹ́bí ọ̀sẹ́yìn ìbọ̀lá wa gbé sí ọwọ́ agbé sí ibi àbùlà tó jàǹjà kúròsó àwọn kẹfẹ́ yìí kan táwọn akájọ kó jàǹkà ronú jàǹkà kọkìnrin kan pẹ̀lú ntọ́ba mi sọ láti sẹ́mà keje tí ìbírí lùgbé wa 23 years ìwé sọ èwo la jura wọn lọ. àyẹ̀dàkùn ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ ẹ̀ má di omi yù kalẹ̀ o irun yín náà lẹ́ wà ní ẹ̀sìn la irun yín wọ́n sì dà sínú Islam wọ́n ti gbé yín lẹ́yìn lọ́wọ́ ẹ̀ wá sọ tíra àti yẹn dégínní ẹ̀sọ́ nù ẹ̀dàkùn yín padà bọ̀ wá bì kan náà èyí táwọn lóga náà sọ nù bẹ́ẹ̀ ẹ̀yin lóga ẹ̀ fẹ́ẹ́ jìmẹ̀ ẹ̀dàkùn lọ́gbọ̀ ẹ̀dàkùn à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ náà á yẹn ju ẹ̀ nígbà tá a bá débi táwọn lóga táwọn náà dẹ́sẹ̀ ló lọ gbáà tí wọ́n ti gbọ́dọ̀ bá kíyèsí àwọn tíra àwọn lóga náà àwọn tẹ́ bá wa kíyèsí wa ń bẹ yẹn afọ àwa sì pọ̀ lákẹ́dẹ́mì anídìí sílábọ̀sì lọ́dọ̀ yẹn à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹ̀yẹ wọ́n sọ àwọn tíra táyì ká òun ni tọ́bíkì ẹlẹ́ẹ̀karùn-ún abẹ́ẹ̀kọ́ ni mo ti parí eléyìí bá mo dún bẹ́ẹ̀ àwọn tíra wo ni ó wá yẹ kí a máa kà òun ni tọ́bíkì ẹlẹ́ẹ̀karùn-ún ṣe rí àwọn tíra tí ó yẹ ká máa kà wọn mo pín sí bí ọ̀nà mẹ́ta àbí mẹ́rin. àkọ́kọ́ tíra tí ó yẹ ká kà nítorí àkídà tí wọ́n ń bà kídà jẹ́ èyí ò ń pín sí méjì bí mo ṣe sókísókí nù ni nínú pé àkọ́kọ́ tíra àwọn azanadikọ walbatiniya wa asahabul ilhaj àwọn jàǹdùkú àwọn oníbàtìní ìmọ̀ bàtìní àwọn tí wọ́n jẹ́ lọ́lọ́dí pẹ̀lú ọlọ́run tíra tiwọn ọ̀kanu ìpín kejì nu tíra tí ń dà kí dàrú tí mùsùlùmí yẹn kà wọ́n tíra àwọn bàtìní lọ́kàn àwọn zanadika àwọn jàǹdùkú àwọn lọ́lọ́dí ìkànnù tíra àwọn ẹlẹ́ẹ̀kejì tíra àwọn àtànàbù àtúwà tẹ̀njíìmì wà síhìr wà tọ́lásìm
tíra àwọn tí ń yẹsẹ́ wò àwọn tí ń ṣe dàbára fáwọn èèyàn àwọn tí ń láti mí àwọn tí ń wò sùn kan àwọn náà ní tíra o akundi nù wọn náà nàkàlẹ̀ àwọn kundi aláṣírí ọ̀nàkàlẹ̀ gbogbo ẹ̀ ní sàlàyé tó kílẹ̀ o àwọn kìnìún yóò dàrú kò dàrú rárá ní sàlàyé yóò kílẹ̀ o tíra àkídànù ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ tíra táyì ká yín sọ yìí táyì ká mi fíkíù àwọn fíkíù náà dá wàhálà lẹ̀ tí wọ́n yé ṣe síríkù àkàtọ́wù ni mistake tí wọ́n ní ẹni tí ó bá wá tó àfa àkọjá àfa dáadáa tí ń bá ń ka tíra tó láwọn mistake yìí nú yóò máa ṣẹ̀ṣẹ̀ wọ́nranwọ́nran irú wọn pọ̀ tí wọ́n ń da ṣẹ̀rí àrú lọ́wọ́lọ́wọ́ báyìí náà tó yẹ pé tíra kan tó mú ti ń kà náà lọ́lá gidi tì tíra ń sì ní àkọ́wù ṣe kíní ó wà ń bẹ àwọn tíra tó ní àkọ́wù báwọn á pàkíyèsí ẹ̀ ó di tíra méjì tíra ẹlẹ́kẹta àwọn tíra tàn tí wọ́n fi ń pìtàn jágbajàgba tí ò ní ń ṣe pẹ̀lú ṣẹ̀ríà Islam tí ò ní ń ṣe tó ba gbogbo tí ń pìtàn àwọn sàbẹ̀ jágbajàgba aláti pàkíyèsí síbẹ̀ èyí tí ó máa jẹ́ kẹrin tíra àwọn ní ádàbù táwọn náà ń lọ́gà àràbíyà náà ń ṣiṣẹ́ lábẹ́ àwọn wọn ni ó di mẹ́rin èyí ò ń jẹ́ ti àwọn tíra tí a fẹ́ sọ nípa pé àyíká tíra wo là wá àkàmù wo ìdájọ́ wo ní ń bẹ fáwọn tíra táyíká wọ̀nyí títa rẹ̀ ríra rẹ̀ ẹni tí ń ka ẹni tí ń ta ẹni tí ń yáàyàn tíra àwọn àfáà sọ ń dájọ́ ẹ̀sìn al-ahkamu al-fiqhiyya al-muta'alliqa bil-kutubi al-mahdhuri anha àwọn tíra ta ni ẹ má kà yìí kí làwọn àfáà ṣe dájọ́ lórí ẹ̀ ń sọ ní ṣókí tí ò ní gùn èyí tí wọ́n máa jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọkọ̀hún yóò wá ku àwọn tíra wo lọ́wọ́ àyẹ̀ká máa kà tá a sọ yóò náà sókésóké ìwọ tó bá tiẹ̀ jẹ́ alákọ̀wé yìí máa dá akọ fún ọ pé tí wọn bá láàfáà báyìí ṣe tíra ara o kọ́kọ́ àfáà òun lẹ̀ tíra táfáà yìí bá ṣe wọ́n wulẹ̀ wádìí kí lọ́kọ̀ ra kò ní kọ̀kọ́ kúkọ́ o yìí dakọ̀ àwọn àfáà tó kọ̀kọ̀ àwọn àfáà yẹn lẹ̀ pé o tó bá ti débi alákọ̀ẹ́jọ ẹ bá ń wo tíra dr kínní ẹ bá ń wo tíra sheik lágbájá iye tó bá ní tí a bá kó fún ọ iye òun náà lọ rà kọ́dà tó bá tún lè bùn ọ lómi ẹ̀jẹ̀ tá fún ọ orí wọn ṣe fún ọ yìí dakọ̀ àwọn tí ń ṣe àwọn tíra tó gbádùn ó kọ tí wọn lẹ́kọ̀ọ́ lẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n ti translate sí majority ẹ̀ ni wọ́n translate sí English náà nínú àwọn tíra àwọn zanadikọ àwọn jàǹdùkú àkídà mo ti padà sórí àkídà báyìí mo sì lákìdá mo fẹ́ sọ̀rọ̀ tíra méjì lórí àkídà tíra alákọ̀ọ́kọ́ tíra àwọn tí a ń sọ̀rọ̀ bá tì mí àtàwọn zanadikọ àwọn jàǹdùkú àwọn asahabul ilhad àwọn tí wọ́n ṣe lólòdì tí wọ́n mọ̀dí pẹ̀lú ọlọ́run sẹ́rí nínú tíra tiwọn ìkan bẹ tó lágbára tó ṣe fóun ní transformer tí gbogbo wọn gbaná ní ara rẹ̀ transformer ń sì tóbi ó tóbi púpọ̀ wọ́n wá ń gbaná lára transformer ń gidi dìsín náà bẹ́ẹ̀ ọrú àwọn tó fẹ́ ṣiṣẹ́ wọn bá tẹ̀ tíra àwọn lónìí náà iná iṣẹ́ òṣèké ni wọ́n pe tíra àwọn ní rasailu ikhwana safa rasailu ikhwani safa ló kọ tíra wọn yín padà sọ̀rọ̀ díẹ̀ lórí tíra yẹn tíra mi ti tún pè yín sí tí àwọn èèyàn ń gbanára rẹ̀ báwọn náà tó jẹ́ tíra ńlá tó yẹ pé tíra àwọn sanadika àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ wọ̀nyí ni òun ni anahu alalbahahim ẹni tó ṣe òun abu isa muhammad ibn harun alwarraq mu'tazila ni tí n bá ti dákọ̀ àwọn tíra wọn yín padà síbi ọ̀rọ̀ yìí tí mo fẹ́ yín kàn mẹ́yọ̀ kàn bí àbí méjì yín sọ̀rọ̀ lórí ẹ̀ yín ní sọ̀rọ̀ gbogbo yòókù mọ́. ẹlẹ́ẹ̀kẹta mathalibu wazirain ẹnìkan ló ṣe fún mínísítà méjì ó pẹ́ ni tó ṣe tíra wọn abu hiyyan at-tawhidi ni wọ́n ń pè é tíra ẹlẹ́ẹ̀kẹrin tíra tí gbogbo tíra fa ahmadu ọmọ yahaya ibnu sahab gbogbo tíra tó bá ṣe pátápátá kò sí tíra rẹ̀ nù gbogbo ẹ̀ ahmad ibnu yahaya ibnu sahab gbogbo tíra tó ń ṣe kò sí tíra rí gbogbo tíra tó ṣe ọ̀dà ní àwọn tíra tó ṣe ní sáré ka mẹ́fà ń bẹ̀ qadibu dahab tíra rẹ̀ ni ni'matul hakma tíra rẹ̀ ni azamrad tíra rẹ̀ ni ataj tajul arusikin wo ataj tíra rẹ̀ ni adamik tíra rẹ̀ ni alfarid imamatul mafdul tíra rẹ̀ ni sẹ́ẹ̀rí ọkùnrin yìí níjọ́ táwọn yahudi gbọ́ gbọ́ islam wọ́n sọ gbólóhùn kan jọ náà àwọn yahudi ní amadu di mùsùlùmí ẹ̀yin mùsùlùmí la yufsidanna alaykum hadha kitabakum sẹ́ẹ̀rọ́kùnrin tó gbà sílámù yìí ẹ ṣọ́ra pẹ̀lú ẹ̀ kọ́mọ̀ wàá bàtírà ẹ̀sìn yín jẹ́ kàmá abusada abuhu alayna tawrata bàbá rẹ̀ gan lọ́ba tawra jẹ́ fún wa o
bó ti wọnú ìsìlámù yìí òun náà bọ̀ wá bá tíra ẹ wá wòye tíra tí mo kà tí mo ló ṣe gbogbo tíra tó wá ṣe kò sí tíra rẹ nu gbogbo ẹ̀ ìní sọ̀rọ̀ ń bi tiẹ̀ transformer ńlá mo ti fẹ́ sọ̀rọ̀ rasailu ikhwan as-safa òní mo ti fẹ́ sọ̀rọ̀ táyé bá gbà mí tásìkò ọba lọ ìwàásù lérí títíra kan tẹ́lẹ̀rí ibú ńlá kan ṣe lérí ibú àgbáyé ńlá kan tó ṣe tí gbogbo kèmí ayé wá ń kí pé ẹkúṣẹ́ o Lọ́ndọ̀nù wọ́n fún ní mẹ́dálì tíra tó ṣe yọ lẹ́tọ̀ọ́kọ́ gba oyè ayé pé ní gbogbo Britain lónìí o lọ́dún yẹn ni tọkọ ń tọ́ dáa ju ìwọ ni o gbogbo ayé sì máa bá wa kí o palolo ẹ̀ Salman Rushdie tíra ìtọ́kọ òun ni wọ́n ń pè ní ayatun shaitaniyya ń sọ̀rọ̀ díẹ̀ lórí tíra ni tí n bá ti mú rasailu ikhwan as-safa tí mo sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ tí mo sì mú ayatun shaitaniyya tí mo sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ yín dátà àwọn oníjàǹdùkú ń dúró yín wàá bọ́ síta àwọn oní nákàlí àtàwọn oní àṣírí àtàwọn transformer tí wọ́n náà ti ń gbaná ní ara rẹ̀. rasailu ikhwan as-safa àwọn oníjẹ́ ikhwan as-safa àwọn mẹ́wàá kan tí wọn ò dákọ ara wọn ẹ dákun Nàìjíríà yìí náà nílẹ̀ Yorùbá yìí náà béèyàn bá ń ṣẹgbẹ́ tá a mú kọ àwọn tí ń ṣẹgbẹ́ tá a kàn mọ́ gbẹ́gbẹ́ báyìí ń bẹ yín sí ẹ̀ sísì irú ẹgbẹ́ òun kí ni a máa pè é ògbóni awo òkùnkùn àwọn tó kọ tírà yìí bí wọ́n ti jẹ́nu èèyàn mẹ́wàá kan ni wọ́n tí wọ́n kàn rí pé wọ́n ń bẹ táwa ni wọ́n ẹnìkan ọ̀mọ wọn wọ́n sì ń bẹ wọ́n sì ń kọ tírà wọ́n ń kọ lẹ́tà wọ́n ń kọ tírà wọ́n ń kọ jáde gbogbo ayé sì ń rí kí ni wọ́n kó sínú tírà yẹn nígbà tí àwọn àfáà tú tírà wọn wò dáadáa wọ́n padà rí pé àwọn àròrí àwọn Yunan àti àwọn àgbọ́yé àwọn ìgíríkì àtàwọn fúrùsù tá à ń pè ní ránù lónìí àtàwọn hùnúùdù àwọn India gbogbo àgbọ́yé tí wọ́n ti ní lórí kí Islam tó dé sẹ́mọ̀ nù wàhálà ti ń ṣẹlẹ̀ wàhálà wọn náà ti ń pilẹ̀ báyìí ilẹ̀ Yorùbá o yín padà sọ̀rọ̀ débẹ̀ wàhálà yẹn náà ti ń yọjú báyìí ilẹ̀ Yorùbá kí ẹ̀yin àfa wa tẹ wà lákẹ́dẹ́mì wàhálà ti ń bọ̀ yẹn náà lágbá tó bá dé o irú wàhálà tó ṣẹlẹ̀ yìí tí àwọn ẹ̀wà Rasailu wa náà sábà fi jáde tí àìmọ̀ gbogbo tíra nẹ́kàlí náà àsìkò yìí náà lọ́jà àsìkò tí mo fẹ́ sọ yìí lọ́jáde o àsìkò àwọn Banu Umayya àtàwọn al-Abbasiyun ṣe é mọ̀ pé lásìkò yẹn wọ́n ń ṣe tarjama al-ulum al-ukhra ila al-lughati al-arabiyya wọ́n túmọ̀ àwọn èdè ìmọ̀ èdè míì sínú èdè Lárúbáwá gbogbo ìmọ̀ tí India ti ní ìmọ̀ tí fúrúsù ti ní ìmọ̀ tí àwọn igiriki ti ní ìmọ̀ táwọn àwọn oníròrí ti ní wọ́n wá ń túmọ̀ èdè yìí láti èdè tó wà wọ́n ń gbé sínú èdè àwọn àlífà àgbà náà wọ́n jẹ́ harisuna ala al-ilm wọ́n nífẹ̀ẹ́ mímọ́ tẹ́nìkan bá ti wá ṣe tíra kan tí wọ́n rí pé tíra gidi ló ṣe wọ́n fún lówó wọ́n fún ní nǹkan wọ́n dá lọ́la kálukú wa ń wá tí ó ṣe káàkiri tí ó fi rówó gbà lọ́dọ̀ àlífà tí ó fi lọ́wọ́ lọ́dọ̀ àlífà bí ìgbà tí kálukú bá ń sáré ń sìn láti kọ pírójẹ́tì tí ó yanjú láti fi gba mástà láti fi gba phd láti fi gba mẹ́rìtàbà ìlmíyà kan bẹ́ẹ̀ làwọn eléyìí náà ń ṣe translation àwọn ìwé láti inú èdè míì wọnú Lárúbáwá sẹ́rọ̀ náà yẹn làwọn ìròrí jákujàku yìí gbà wọlé sínú Islam àwọn sàábì ọmọ gbogbo tíra jẹgẹjẹgẹ yìí rí àwọn tábìyàn ọmọ tábìyàn ọmọ ẹnu pé wọ́n fẹ́ translation láti èdè kan sí Lárúbáwá tí wọ́n sì ń gbowó lórí ẹ̀ táwọn àlífà encourage wọ́n bá lọ mọ́sálàm tí wọ́n bá wá bẹ̀rẹ̀ nítorí kálífà lè fún wọn lówó tí n bá débi tíra kan padà sọ fún yín nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ tíra wọn ó ní katabunahu ala kitabillah wa ala sunnati rasulillah wọ́n làwọn kọ tíra yìí lédi tíra Ọlọ́run lédi sunna nabi nígbà tá a wá sí tíra wọn á tì mí labá ń bẹ̀ tí ọba kọ pé òun kọ lédi kitabullah sọ́sọ́nà láì àlífò ní jẹ́gínní kò ní fún lówó tọ́lá lífà fẹ́ ṣe ìdí mọ́ lọ́wọ́ àtànẹ́bì ni só ti kọ́ ẹ bá ń wo sótọ́ lọ́nbẹ̀ẹ́ tọ́ ẹ fún lówó ọya ẹ̀dẹ̀ alọ́lá ọya ẹ̀fún góòlù ọya ẹ̀fún lẹ́sìn ọya ẹ̀fì sàfàgbà ọ̀nà yìí ni gbogbo jẹ́gẹ́jẹ́gán ló gbà wọnú Islam àwọn ìwọ́nù sọ́fà ìròrí àwọn ìgíríkì ìròrí àwọn frus ìròrí àwọn Yunan ìròrí àwọn India ni wọ́n kójọ tí wọ́n fi kọ tírà tán pé Rasailu Ikhwan as-Safa nǹkan bẹ́ẹ̀ ni wọ́n kọ tírà wọn lérí alákọ̀ọ́kọ́ mbẹ́ ar-riyadiyat wọ́n sọ̀rọ̀ nípa mathematics
gbogbo nǹkan báwọn tọ́jú wa wọ́n sọ ó di méní. ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ̀rọ̀ nípa at-tabi'iyat nǹkan tó jẹ́ nature bíi sánmà bíi ilẹ̀ bíi atẹ́gùn bíi òjò bíi omi wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin wọ́n sọ̀rọ̀ nípa akliyat bí èèyàn ti develop làákàyè wọ́n sọ̀rọ̀ nípa làákàyè lọ́kànrin. ẹlẹ́ẹ̀karùn wọ́n wá sọ̀rọ̀ nípa ilahiyat wọ́n sọ̀rọ̀ nípa ti ń jọlọ́hun pé kí ni ń jọlọ́hun gan wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ sẹ́ni tọ́lọ́hun sọ tẹ́lẹ̀ kalẹ̀ fún ní ọ̀sọ̀rọ̀ ọlọ́hun ẹni tó ti nírò ní gíríkì lérí ní ọ̀sọ̀rọ̀ ọlọ́hun ẹni tó nírò ní yunani lérí ní ọ̀sọ̀rọ̀ ọlọ́hun tí ò nírò rí Abubakar tí ò nírò rí Umaru kí ló fẹ́ sọ ìtì ń gbébọ̀ láti dín bọ̀ ní ọ̀sọ̀ nípa ọlọ́hun sẹ́rí Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu rahmatan wasa nígbà tó fẹ́ sọ̀rọ̀ tírà yìí ó ní rasailu ikhwani safa ó ní tírà tá a sọ̀rọ̀ rẹ̀ yìí alladhi sannafahu jama'atun fi dawlati Bani Buwayh ó ní tí àwọn jama kadìde tí wọ́n ṣe lásìkò ìjọba Bani Buwayh bí Baghdad nílùú Baghdad ó ní wa kanu mina sabi'a alimutafalisifa alimutahannifa àwọn tó ṣe tírà àwọn oníròrí tí wọ́n ń sin ẹ̀sìn jọ̀hún tá à ń pè ń sọ bíà tó ti dẹ̀sìn ká kúfùrù tí wọ́n ń ṣe tí wọ́n wá fẹ́ mú ẹ̀sìn tó mọ́mọ́ wọ́n fẹ́ mú ronú pọ̀ mọ́ Islam wọ́n fẹ́ mẹ́sìn kèfèrí pọ̀ mọ́ Islam ó láwọn ni wọ́n ṣe tírà wọn jama'u bizamihim bayna dini sọ́ọ̀bì àti mubadiliyin wà bayna al-hanifiyya ó nínú èrò wọn wọ́n rò pé àwọn mú ìròrí àwọn kèfèrí sọ́ọ̀bíà àwọn dà papọ̀ mọ́ ẹ̀sìn Ibrahim tó mọ́ àdẹ̀sìn Islam tó mọ́ wà atawu bi kalamil mutafalsifa wà bí ashiya'a min ash-shari'a wọ́n wá lọ mọ́rọ̀ rò rí wa wọ́n sì pa sharia mọ́ wà fi ìbẹ́nu tíra yìí min al-kufri wal jahli ash-shay'ul kathir ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ́nu tíra yìí kúfúrú àtàyèmọ̀kan ni ìsèkèfé pẹ̀lú Ọlọ́run ní àtàyèmọ̀kan wà máa hàdà bá a ti wá sọ̀rọ̀ tíra yìí kó burú tó yìí fa inna ta'ifatan minan nas náàsì tí Ibn Taymiyyah àwọn ìbẹ̀ àwọn mùsùlùmí ni o ọlọ́wọ̀n kan bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí tó yẹ pé wọ́n tún jẹ́ àgbà akabiril qudot tí wọ́n jẹ́ àgbà yẹn jẹ́ yanjú ọ̀rọ̀ ẹ̀sìn yẹ́tì umu adnahu min kalami Ja'far as-Sadiq wọ́n wá ń rò pé tíra yẹn ìmáàmù Ja'far as-Sadiq lónìí wa hadha qawlu sindiq bí yẹn bá sọ tíra yìí tó fi tọrọ ìmáàmù Sadiq ọ̀rọ̀ jàǹdùkú ni tí ò nítumọ̀ wa tashni'i ja'ilin àtọ̀rọ̀ aláìmọ̀kan tí ọ̀mọ̀ ti ń sọ tí ń jáde pé kìí sọ̀rọ̀ Ja'far as-Sadiq rárá ọ̀rọ̀ àwọn kata àmàrí tí a ń pè ní ikhwanu safa tí wọ́n fẹ́ da Islam pọ̀ mọ́ kúfùrù tí wọ́n fẹ́ da huda pọ̀ mọ́ dalal ìmọ̀nà wọ́n fẹ́ da pọ̀ mánu àwọn ni wọ́n kó tíra yìí jọ àwọn tó kó jọ nù ni ikhwatal iman kí n má fọ̀rọ̀ gùn lórí tíra yìí tíra ikhwanu safa yìí nínú àwọn tó burú tó wà ń bẹ tí a wá gbà pé ara Islam ní lónìí kódà káwọn yẹn ń fẹ́ hòó níta lórí rẹ̀ òun ni torí ńgbà tí Dr. Abdul Latif Muhammad Al-Abd nígbà tó ṣe bá sùn kan ti yẹjú ọ̀rọ̀ ọ sọ̀rọ̀ kan rasailu ikhwanu safa nígbà tó wá fẹ́ parí ọ̀rọ̀ mbẹ́ ẹ jẹ́ mọ́rọ̀ rẹ̀ díẹ̀ wá ó ní laqad kana lil madhhab al-aflatuni ta'thirun baligun fi hadhihi ar-rasail ó ní tí ẹ bá lọ stọ́dì ìròrí Aflatun ìròrí Aflatun yẹn ti ń jẹ́ kèfèrí tí ìbá gbàgbé qabla Isa alayhi salatu wassalam ní Aflatun ti ń bẹ ọkùnrin kan ń pè ní Aflatun yẹ òun lọ́kọ́ dárò rí akadẹ́mì lẹ̀ láyé yóò sa àwọn èèyàn jọ yóò wá kó wọn kó lù yóò wá kó wọn lọ́nu gbó yóò wá kó wọn sábẹ́gi yóò wá ní kílẹ̀ rí sí sánmà eléyìí wá sọ eléyìí sọ yóò ní gbogbo ń tẹ́ sọ kò rí bẹ́ẹ̀ báyìí ní sánmà ṣe rí yóò tún kó wọn jáde ńjọ́ mi wọ́n lọ jókòó sí ti omi wọ́n dákẹ́ lọ gbà pé ẹ máa tọ́jú omi yẹn òun ibi tí ń kó wọn lọ ni wọ́n ń pè ní àkáàdì mọ́sù òun lọ́ọ́ dákẹ́dẹ́mì ìròrí ẹ̀ ṣéèfì ní dókítọ̀r ó ní ìròrí ẹ̀ ní bẹ́nu ìròrí Aflatonu yẹn gbogbo tó kójọ òun ní bẹ́nu risalatu ikhwani safa ó ní falamu yakhtalifu ikhwani safa an Aflatun fil qawl bi anna al-alama wuhdatun hayyatin mutakamila ó ní Aflatun ìròrí ẹ̀ kò yàtọ̀ sí ìròrí àwọn ikhwanu safa níbi pé gbogbo ayé pátápátá ìsẹ̀mí kan náà ló so gbogbo wọn papọ̀ ntúmọ̀ wahdatul wujudi nù gbogbo ayé pátápátá ọ̀kan náà ní gbogbo ẹ̀ kò pé méjì ìsẹ̀mí kan náà ní ń jẹ́ gbogbo nǹkan láyé sẹ́ẹ̀ máa pẹ́ túmọ̀ ẹ̀ ní pé gbogbo ti ń bẹ láyé ẹyọ kan náà ni ìròrí yẹn
tí Aflatun lọ́ọ̀ṣì yìí pé gbogbo ti ń bẹ láyé ọ̀kan náà gbogbo ẹ̀ gbogbo ti ń sẹ̀mí àti tí ọ̀sẹ̀mí ọ̀kan náà gbogbo ẹ̀ ìròrí yẹn tí Aflatun tó lọ́ọ̀ṣì yìí ìròrí yẹn Ikhwanu Sọ̀fà ṣe kíni wọ́n gbà wọlé wọ́n kọ́ sínú tírà wọn àwọn Sufi dáwọ́ gbà àwọn kan náà àwọn Sufi wọ́n gbọ́ mi yé ẹnìkan bó Sufi yà yín mọ́nájì bùn tẹ́míyà lèmi wà lẹ́rọ̀ Sufi minhum as-salihun nínú wọn àwọn kọ̀ọ̀kan jẹ́ nire yuriduna ma'rifata Allahi kama arafahu ghayruhum táwọn náà fẹ́ mọ́lọ́hún báwọn míì ti mọ́lọ́hún wa minhum al-murtazaqa ń bẹ́ nu wọn tó jẹ́ ní tí ń wájẹ jìbìtì ní fi ń ṣe Sufi hadiya ní gbàjojúmọ́ gbogbo nǹkan ní fi ń sadiya yíṣẹ́ ń bẹ́ nu wọn Sufiyatu rasm nǹkan kò yé nígbà yìí dí mẹ́kọ̀ wọ́n fún mùkádàmù nígbà yìí dí mẹ́tò pọ̀ wọ́n ní tọ̀ wọ́n náà má jáde bá ń gbòdì jẹ́ ọkàn wọ́n ní tọ̀ wọ́n náà ti di sẹ́wù tọ́ba yà wọ́n ní wò á ti fún wọn ní tìlá kí a tó ọlẹ́ máa ti ń tọ́ba wò ó irú wọn kan ti bá àdúgbò mi rí ọwọ́ aládùúgbò ṣéwù ni masalama sí mi náà sálámà sí lọ́ba sá di wàhálà àwọn àlọ́ parí ìjà náà ṣéwù ni àwọn mùrídìí rẹ pọ̀ wọ́n máa tẹ̀lé káàkiri sòsò báyìí ni ọ̀rọ̀ tí ń sọ yìí tó gbọ́n ọdún kí ló di wàhálà bí ṣéwù bá fẹ́ kírun àṣùbà kò ní kéwú sókè kò ní kéwú sókè yóò ka kí wá àṣùbà jẹ́jẹ́ yóò tún ka ti sáì jẹ́jẹ́ ẹnìkan bẹ lẹ́kítọ́rà lòun ní Lagos State University lásù òun tún súnmọ́ àwọn àfa nkankan ó ti sẹ́ mẹ́sẹ̀sì nǹkan díẹ̀ díẹ̀ yé òun ló wá ní ẹjọ́ àwọn mùrídìí ò lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tọ̀ríkà mùrídìí sọ̀rọ̀ ní sẹ́wù bá ṣe náà ni èyí lẹ́kítọ́rà lọ́wọ́ ní ìmáàmù ẹjọ́ ẹjọ́ mo ṣàkíyèsí pé tá a bá kí ìṣà irun ara yẹn ti yẹn ẹ kì í kéwú jákè mo lè ṣàkíyèsí pé àṣùbà ní kéwú jákè àwọn mùrídìí dákẹ́ dókítà yẹn dákẹ́ no ẹ jẹ́ kí wọ́n fún mi ní ẹ̀rí mo béèrè tí ò yé mi ni ọgbà mùrídìí ní dókítà ẹ̀rí mi lè bá ti tán ẹjọ́ àbọ̀ lọ sinmi wọ́n ẹsẹ̀ kí ìṣá ìtàn ni wọ́n á pe dókítà síbi kan pé èyí báwọn bàbá sọ̀rọ̀ báwọn àwọn tí wọ́n ń bọ́ lọ́hùn ṣe fàájì sámà má rí bínú ọlọ́run dókítà ní ìgbàmọ̀ wà ní London mo meet àwọn àfa Saudi tí wọ́n wá fún English language mi pẹ̀lú wọn máa ń discuss now kò sí báwọn eléyìí ti lè tó pẹ̀lú àwọn àfa Saudi wọn àjọ súnmọ́ lọ́nba kan náà ni wọn à ń bẹ àwọn ń béèrè wọn ń dá wa lóhùn náà ó yẹ báyìí bàbá yìí náà bá súnmọ́ lọ́bi tàwọn Saudi yẹn ó yẹ káwọn náà lè tẹ̀mọ̀ ẹ̀kọ́ ní fi ń sọ̀rọ̀ ẹ̀kọ́ tó ti meet àwọn èèyàn káàkiri ó tún ní wẹ́yọ̀ ìwọ̀sìn nígbà mo wà ní India àwọn ọmọ Iraq wà bẹ́ẹ̀ tí wọ́n jà láti Iraq ọ̀rẹ́ mi ni wọ́n till now máa ń kọ́ọ̀lù nọ́mbà wọn ní Iraq máa ń fún mi létí àwọn Egyptians ọ̀rẹ́ mi ni wọ́n àwọn àfa Egypt a máa ń discuss the matters so ẹ jẹ́ kí sẹ́kù sàlàyé fún mi òun ọ̀gbà torí ẹ̀kọ́ ara rẹ̀ ò jẹ́ mo rí ọ̀kẹ́jì lónìí ṣéèkì ẹjọ́ ẹ má bínú mi ò rí yín fún Ọlọ́run dẹ̀ máa gbàdúrà yín lórí gbogbo wa tó ní mo fẹ́ ń ṣàdúrà fún wa but kí ni reason mo fẹ́ mọ̀ kí ni reason tí sẹ́ẹ̀mà bóun náà ti ń sọ̀rọ̀ òun báwọn mùdídí bá wà àwọn kan náà ń bẹ tí làákàyè wọn mọ tí wọn máa píkì wẹ́rẹ́wẹ́rẹ́ òun náà láwọn gáàgì tiẹ̀ nínú mọ́sálásí ọwọ́ adi pé bàbá òde wá kírun déédéé má ọ̀rọ̀ wa di pé wọ́n á ń fa mọ́sálásí wọ́n wá kó ọ̀rọ̀ ń bá mi wọ́n wá ní ok ẹ bá ń ké ṣe wù kọ́ yọjú sí mi ṣé kò wá ọ̀yọ́ yọjú ni ṣé wàá yọjú bàbá ọlọ́run jẹ́ mi ogun wọn ọ̀rọ̀ kan ní mo wọ́kí ń ṣẹlẹ̀ mọ́sálásí ọ̀dọ̀ yín bò lọ jẹ ọ̀kan náà làwọn ẹ̀ ṣàlàyé oníṣẹ́ woman ọlọ́run kan sànù wa ni àwọn bàbá lọ́sọ̀ wádà fà àwọn bàbá ní ká máa jẹ́ sẹ́wù náà là ń jẹ́ sẹ́wù ọlọ́run bàbá lọ́sọ̀ wádà fà ọ̀dà fà bàbá òyìn lé dákọ̀ rẹ̀ ni bàbá lónìí ká máa jẹ́ àfà làfi di sẹ́wù àánú ọlọ́run ni àdi sẹ́wù náà ni èmi ò kéwúrì mẹkáníìkì ni mí. mo ní sẹ́yìn bẹ́ẹ̀ tí wàá ṣàlàyé fún wa yìí ẹni tó bá wà ń ro kò tẹ́ wà yín ro ẹ̀sìn ààyò ní ìmáàmù ni ọ̀tọ̀lọ́run láwa ló ń bi ìdájọ́ wọ́n ti wá ní ká wá parí ìjà wọ́n ti pè mí ṣùgbọ́n ẹ̀jẹ̀ ìjẹ̀ fún lójú nkọ́kọ́ kí sí yín náà àwa ń bọ̀ lọ́tún láwa parí ìjà ẹ̀ mọ́ tẹ́ wàá sí àní yọyín ẹbí inú ẹlẹ́sìn ìmáàmù mọ́. pé àrífín èmi ìṣẹ́mọ́ wọn láà máa wá bẹ̀yìn ẹlẹ́gbà èyí ò ń dájú ká wá sọ pé káyọ yìí lọ ó ní ọlọ́wọ́ sàlékún dáadáa yìí mo dúpẹ́ lẹ́sìn wá bò mí láṣìírí lẹ́ bò mí láṣìírí mo ní àtọ̀
àmọ́ bora wa láti rí náà a sì wá lọ bí parí ìjà àwa ní ìjà fẹ́ jókòó sí nǹkan kan igbá àwòtọ́ kí dókítà bá wa sọ̀rọ̀ kí ìmáàmù àbáwá ìmáàmù náà ní tí wọ́n bá wa sọ ìmáàmù ní ẹdún kó tó sọ̀rọ̀ mo ní tí sọ ẹ̀mẹ́ta ló bí mí kiri ọ̀hún ọ̀dà lóhùn mo wá rí parí fi ń bọ̀ rí látòní lọ́hùn sí ìmáàmù mọ́kọ̀ sọ̀rọ̀ mo ní bàbá àdókítà pé no ìyẹn kọ́ kò yé dókítà mo tún pé no ìyẹn kọ́ a ní àbẹ̀ bàbá ni ó ní kò sẹ́bẹ̀ kò sí ẹ̀bẹ̀ lórí ẹ̀ ìmáàmù ẹlẹ́hà ẹ̀ dákun ọlọ́wọ́ bá ń pọ́n yín lé n ò ní nǹkan kan tí sọ ma kí n máa bá ilé yìí lójọ́ mo yọ̀ǹda ìmáàmù mo yọ̀ǹda ẹni ẹ bá fi jẹ́ èmi ló kírun lẹ́yìn ẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé ìbínú ẹni ẹ bá fi síbẹ̀ n ó kírun lẹ́yìn ẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé ìbínú n ó kírun lẹ́yìn ẹ̀ bàbá ẹ dákun akramakumullah bàbá ọlọ́wọ́ jẹ́ mi yóò gùn séwu ìmáàmù ẹlẹ́yà bí mo ti fẹ́ ni ẹja sí mo ní dọ́kọ̀ ọ̀rọ̀ wọn ti yé mi ìgbìyànjú ẹ̀sìn tẹ́yìn náà ń ṣe lọ́wọ́ sàlẹ̀ kan dáyé kò síjà o ẹ bá bàbá lọ́wọ́ bàbá ẹ̀ ṣàdúrà fún wọn ibi tá a parí ẹ̀sìn náà nù. bàbá makaniki. ẹ náà ní sùúrù ní irú àwọn eléjì ń sòfíà tó rọ́ọ̀sì mi ni wọn nǹkan kò yé ibi tá a ti lọ́nu ni wọn kàn sáà ń pè ṣé wúlò òun náà ń ṣe kí ni irú àwọn eléyìí ń pọ̀ àwọn nǹkan bẹ tó jẹ́ ní eré tó gbé gbogbo wọn àwọn ẹsẹ̀ ìkànnì wọn ló ní tariqatuna hadi manhajuna alkitabu wa sunna fama khalafa alkitabu wa sunna falaysa min manhajina ó ní táwọn ń ṣe kitabu wa sunna ni ìtọ́ba táwọn kitabu wa sunna ní táwọn ń ṣe kìí sára àwọn mọ́ àwọn kan sọ bẹ́ẹ̀ nu wọn àwọn kìíní yẹn tó bá di kó da àwọn ó ṣe kìtàbù wà súnà gbogbo àwọn sábẹ́ ó kọ àwọn eléyìí nǹkan kan kìí ṣe sufi záìdì ni wọn zuhadu ni wọn kàn ń pè wọn ní àmọ́ ìsìláhù ká nídìí kíní ń ṣe la nídìí ní tó gbé lọ́wọ́ la fẹ́ sọ kìí ṣe ní tó gbó kàn lọ́wọ́ la ń bàjá àwọn wọn la ń sọ̀rọ̀ wọn kẹ́ gbọ́ mi yé nínú àwọn wọn sufi yìí àkídà wahdatul wujud tí Aflatón mú wánú kèfèrí kí Ìsá tó dé ìhùwánu sọ̀fà dé ó ṣe tíra lórí ẹ̀ àwọn súnfí wọn náà wọn náà ṣe kí ni wọ́n tẹ́wọ́ gbà á. òun ní bí pé wọ́n ṣàlàyé fún ọ yóò yí ọ wọ́n bá ṣe tàríkà rí ọ̀rọ̀ mi ò kílẹ̀ àṣẹ ọ. òun ní òbí pé tọ́ ọmọ fẹ́ ṣe tẹ́rìbíà nù ọ̀nà tàríkà kan òun ní dákọ̀ tàríkà òun ọmọ fẹ́ ṣe tẹ́rìbíà ńgbà wọ́n fẹ́ ṣe tẹ́rìbíà nìtàn lọ́ọ́ sa àwọn okọ̀ ọlọ́run ọba yìí tọ́wọ́ lọ tọ́ bá dé wọn ní kí lórí ọba lọ́wọ́ orí nǹkan kan ní a wàsálà nǹkan yìí ọ tó lọ sí ilé ìwọ́n tó fún olóko mi ẹyẹ ẹni tí ń fún kóhun tán náà ni òun tí ń fún nìkan yé yóò tún lọ sáwá tó dé náà ọwọ́ adé wà nítọ̀ kí lélẹ́yìn tọ́wá ní minerals àti bottle water ni eléyìí ńkọ́ òdòdó tí wọ́n ṣiṣẹ́ ni ìwọ ńkọ́ sígírù ló kọ́ mi èmi ńkọ́ bàbá lẹ́yìn nǹkan ìyí ọmọ lọ nǹkan ìyí ọ lọ ṣiṣẹ́ kó o sì rí àwọn yòókù rẹ kí wọ́n fọ̀nà hàn yọ wá líǹkì ẹlẹ́kẹta ni wọ́n tó líǹkì pé rí àwọn yòókù rẹ tó ti wàsálà kí wọ́n sàlàyé gbogbo ẹ̀ kó yé ọ àwọn wà sọ fún un pé kó yé ọ ní gbogbo nǹkan ọ̀kan náà ní wọ́n á dára ọ̀kan náà ní ọ̀dà síbíkà tí ń sọ̀rọ̀ ọ̀hún agbára kí ni bí yọ̀ lágbára ọlọ́run náà ní gílóòbù tó ta agbára tó yọ̀ lágbára ọlọ́run ló fi tàn ilé tó dúró sétọ́lọ̀ pàpàrà sí yóò ní gbàgbára ọlọ́run ọba síbẹ̀ yóò wò ọlọ́run náà ní ń bẹ lára lé ní ń bẹ lára gílóòbù ní ń bẹ lára síbíkà ní ń bẹ lára bàbá náà ní ń bẹ lára tiẹ̀ náà ọ̀kan gbogbo ẹ̀ ọlọ́run kan náà ní kòkó méjì òun kan náà ní wọ́n náà òun lèmi náà òun ní wọ́n náà òun gílóòbù òun ní gbogbo ẹ̀ tí bàbá bá ti bí ọ̀n tó wí ní wá rí ọ̀tọ̀ bàbá wà ní tọ̀ ó ti parí iṣẹ́ dàtọ̀ kí ló wá rí ọ̀húwà náà ni kí ni gílóòbù yìí hùwà ọlọ́run náà lọ́wọ́ bẹ́ẹ̀ kí wá ní òdòdó yìí hùwà kí ni mínírààsì yìí hùwà kí ni wọ́n hùwà kí lèmi ó ní hùwà hùwà ọ̀nà ẹ̀ nígbà wọn ló tó ṣe kí ni ọwọ́ àṣálà àkídà pé gbogbo ayé ọ̀kan náà ni Aflatón ló ní o àwọn ìwádìí sọ̀fà kọ́ sínú tíráìsì àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí táàpù ẹ̀ wọ́n sọ di nǹkan kò yẹ wọ́n ti ń sọ yìí lágbára o èèyàn tó ti rí mínírààsì yìí ní wúwà tọ́ba kọ́lọ̀ ní mínírà sẹ́wọ̀n pé tó bá gbé mínírà tí ń bá mú òun rí rẹ̀ lọ́lọ́run ìmú mínírà ọlọ́run ṣe kí ni ọlọ́run ó rí gúdà ní wúwà ó rí rẹ̀ náà ní kọ́lọ́wé gúdà tí ń bá mú ta ní múra wọn ìyàwó ilé rẹ̀ ó rí ní wúwà ìyàwó tiẹ̀ náà ó rí ní wúwà níjọ́ tí bá ń súnmọ́ tilé rẹ̀ wúwà ń súnmọ́ níjọba kìtìẹ́ náà mọ́lẹ̀ wúwà ń súnmọ́ torí kọ́ kan náà gbogbo ẹ̀ nínú ọmọ wa ràn ọ̀kan náà ló fi já sí pé
ẹni tí wúwà bá yé nu súfí ó yàtọ̀ sẹ́ni tí wúwà o àwọn tí wúwà bá gbé wọn wọ́n wọlé wọ́n máa ṣe fàájì wọn wọ́n wà lọ bá wọn tí wúwà òye sọ̀rọ̀ ń ta èyí tí wọ́n sẹ́nu léwu ní ń jẹ́ báàtì ní tìta òun ní ń jẹ́ akídà kèfèrí ni o àfúlàtò ló ní bẹ́ẹ̀ yọ̀bá tí nínú àwọn tàríkà kan bẹ́ẹ̀ yọ̀bá tí ìbáṣẹ́ débẹ̀ òun kì í ṣe kí ni kì í wàsálà kì í débi tí ń lọ níjọ́ tí ọba rí gbogbo nǹkan lọ́lọ́run sẹ́ni tó ti rájá lọ́lọ́run sátìjáde ó fì ẹni tó rẹ́dẹ̀ lọ́lọ́run sájẹ́lẹ́dẹ̀ ó fì ọ̀gá wọn alhalaj ó ní ana man ahawa wa man ahawa ana nanu rohani halalina badana faida abusoritahu faida abusoritana ó ní ana man ahawa èmi lẹni tẹ́mi nífẹ̀ẹ́ wa man ahawa ana ẹni tí nífẹ̀ẹ́ òun lèmi náà nánú rọ̀hánì ẹ̀mí méjìlá wa méjèèjì halalina badana àwa méjèèjì wá sọ̀kalẹ̀ sára ara ẹyọ kan fàyídà abùsọ̀rìtàní tó o bá fi rọ́lọ́hùn èmi lórí fàyídà abùsọ̀rìtàná bọ̀bá wa rò náà àwa méjèèjì lójórí. ẹ dákun jama kí ni ń pèrè ń ó lóun lọ́lọ́hùn ọlọ́hùn lòun àwọn parapọ̀ àwọn sọ̀kalẹ̀ sára tòun bọ́ ọ bá fi rọ́lọ́hùn ọlọ́hùn gbọ́ ọlọ́hùn ròun ẹ dákun sẹ́lẹ̀ yìí tó pẹ̀lẹ́ lọ́lọ́run nísìnyí kí ló fẹ́ dáwọ́ tí ò ní sí kíní tóró ti mọ̀ bí kọ̀ọ̀sọ́ lọ́hùn kankan àlìkíámọ̀ kan ò sí ẹnìkan ọmọ tẹ nìkan àlìjẹ́nà kan ò sí gbogbo àlìjẹ́nà gbogbo náfẹ́ẹ̀kì kan ní nǹkan òyà wọn jẹ́ ń wí bẹ́ẹ̀ ni rìsọ́ọ̀tì ẹ̀ nù rìsọ́ọ̀tì ẹ̀ nìyẹn ìní wọ́n fi máa pẹ̀rù ní wọ́n fi máa béèrè pé wọ́n ń pẹ̀rù ta lẹ́ ń kírun ọ̀hún fún gan èmi tẹ́ ń tọ́jọ́ bẹ́ẹ̀ lóde rí ní ti ń bá wà sí bàbá ìsídìí rẹ̀ mọ́ wò ń bá wà sí bàbá ìwò wọ́n bá pàṣọ bá nígbà tí wọ́n kásùbà yẹn dákẹ́ mo kọ́ rò pé ìmọ̀ọ́nì bọ́ sínú ọkàn rẹ̀ díẹ̀ nígbà wọn pèrè tọ́lọ́ àhá èmi sì máa ń sọ̀rọ̀ sí ayayayaya ìfẹ́ ní yẹpẹyẹpẹ irú tẹ̀ǹkì ga wa tẹ̀ǹkì fún rẹ̀ ewu wa ti yé wọ́n ní o sì ha ẹni tó wí bá ń kí ló kọ́ rẹ̀ nínú Islam original kí ló kọ́ rẹ̀ àwọn tíra tí Sufi mi ń kárí o rasailu ikhwanu sọfà tí wọ́n ń kárí o ibẹ̀ wọ́n ti táàpù ẹ̀ o wọ́n wá ń yalẹ̀ tuntun kátàkátà wá pọ̀ ọlọ́nkọ́ làwá o àkídà húwà bí ó ti wánu alùsùnà kí n bá wọn ṣe húwà bí Sufi mi bá bẹ̀rẹ̀ ezigi yẹn ni húwà yẹn yẹ húwà lómìnira gáyì subhanallah allah alama arrahman arrahim almalik alqudus assalam ìta mọ́nù sẹ́ríànù èwo ní jẹ́ húwà gbogbo nǹkan ni húwà gbogbo ẹni bá ti lóyìn gbogbo nǹkan ni húwà ẹ mọ̀ pé fa húwà káfíìrù murtad ẹ ní ó ti kó ní Islam gbogbo àwọn tó ti kátìrà yìí ọlọ́mọba dá wọn padà ẹ má rò pé wọ́n kàn ń wí lérí ahọ́n wọn kátìrà ni o àwọn tà ẹ jẹ́ ń sọ fún yín èyí tí wọ́n kọ́ tẹnu rìsálà yẹn wọ́n tẹ̀ ní 1886 eléri àwọn tí wọ́n ń da nǹkan rú tọ́ha hussein tọ́wọ́ amásárì ọwọ́ àtúntẹ̀ 1929 1929 wọ́n tún tẹ̀ tọ́ha hussein ló tún tẹ̀ ní masárì ó tún tẹ̀lé àwọn tẹ̀fẹ́ wọn yẹn kí tẹ̀lé àyíkọ́ lẹ̀ tọ́ha hussein tẹ́ máa mẹ́rin rẹ̀ wá tí wọ́n bá ń ṣe wá sí gbà mí wọn ni kọ́ tọ́ha hussein masárì tọ́ha hussein wájú àfẹ́sìn yẹn ti ń karamọ́ lọ́hùn tọ́lọ́ lọ́hùn gbójú lọ́hùn náà hàn lé mà kò ní náà ọwọ́ ni sọ́lọ́n ti gbójú òun náà hàn lé mà tọ́pọ̀ lọ́sìn bẹ́ẹ̀ wọ́n hàn lé mà ní wọ́n da gbèsè ọlọ́run nítorí òun fi hàn ọlọ́run lé mà lọ́dọ̀ tiẹ̀ náà kí wàá láti bọ̀ tán rẹ̀ àyà síbẹ̀ ń lónìí. sẹ́ẹ̀rí ìkwánu sàfà yìí nínú àkídà tí ń bẹnu tíra nì òun ni pé inna al-khassata la hajata lahum ila shara'i àwọn tó bá jẹ́ ní ẹ̀sà ọlọ́run wọn ò ní bùkátà sí sẹ́rí ọlọ́run mọ́ bọ́lọ́n bá ti fẹ́ràn rẹ̀ ìtumọ̀ ẹni pé tó bá wù ọlọ́run sí kíní bọ́lọ́n bá ti fẹ́ràn rẹ̀ o lè máa sísìn náà abẹ́ẹ̀fẹ́ ọlọ́run ni o lè máa mutí abẹ́ẹ̀fẹ́ ọlọ́run ni òun lẹ́ẹ̀fi rí ẹlòmíì tó ti tíráka wọn ó pè sí ewúyọ́ máa mutí ó sì tíráka ni tọ́lọ̀ ní iná lè kíní kan iná lè malakamuru wà lè mẹ́sọ́ fájítẹ́nì búhù dàrú ni àmọ́ yọ máa mutí torí kó ti gbà pé àwọn táwọn bá jẹ́ ká sọ ṣẹ̀ríà òde ọ̀dọ̀ àwọn. nínú tí ń bẹ́nu tíra yìí bákan náà tíra àwọn yìí bákan náà da'awatuhum ila isqatu taklifi
isqatu taklifi wa tahallul min al-fara'id ẹni bá ti dépò kan gbogbo tí ń jọ́ràn yẹn ọlọ́run ọ̀jọ́ràn yẹn ọlọ́run fún ma níbẹ̀ ní tíra yìí o sẹ́mi àkọ́ àwọn yẹn ń sọ bẹ́ẹ̀ tí wọ́n ní àwọn kan ní wọ́n sì lọ́yà kì í ṣe irú àwa báwa kírun bá kírun àlùjánnà wa ti dúró ọlọ́run ti yọ́nú sí wa tíra ìdàgbàsókè ìwádìí sọ̀fà ló ti rí o bẹ́ẹ̀ wọ́n ti táàpù ẹ̀ ọlọ́run kọ́ là wá pẹ̀lú àwọn tíra yìí so ọ̀kan nìbàdàn ó bímọ nìbàdàn ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe kẹ́yìn náà ni àwọn èèyàn bá lọ bí ọmọ pé nu Ramadan pé àwọn ó ṣe ìfitọ́rù ní ọ̀hún lọ́wọ́ ni à ìfitọ́rù bò ẹ máa jẹun lọ wàláhì nìbàdàn àníbàdàn àwọn èèyàn jẹun gbà nu Ramadan ó ní kò sí tọ́lọ́ wọn fáwọn ẹ̀yìn ṣe tẹ̀tẹ́lẹ̀ kìí ṣe rí lọ́wọ́ bíbí àgbàwọ̀ ẹ jẹ́ lémi mu ní ẹ jẹ́ mọ mọ́ kọ́ rẹ ọlọ́nkọ́ là wá tíra rasailu ìwánu sọ̀fà ni wọ́n kà arabic náà wọ́n fi kọ́ wọ́n fi rò pé tíra ẹ̀sìn ni nínú tíra yìí náà inkarul ba'th bil ajsad wà ń bẹ́ o ìtumọ̀ ẹni pé wọ́n lọ́wọ́ bá gbé àdéjọ́ àlùkìyàmà ara yìí kí ó dìde sẹ́ẹ̀mà pé yìí náà pẹ̀lú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àkúdàáyà ọ̀kan náà ni wọ́n àtàwọn tí wọ́n ń sọ pé ẹ̀mí ọ̀lọ́bì kankan tànásòkò ní ṣẹlẹ̀ kí n tó máa tànásòkò tànásòkò àrùwà ní ṣẹlẹ̀ pé bàbá kan tẹ̀mí rẹ̀ bá jáde ẹ̀mí òun bẹ lágboolé ọmọ kan tí a bá bí ní ọgbẹ́mi wọ̀ ó lè wà lára ewúrẹ́ ilé wọn ni kọ́dà ńgbà tí bàbá kú tá a bí kíní láfi sọ́mọ bá tó dé bàbá gangan ló kó sí i la ẹ jẹ́ ẹni kọ́dà ń jẹun bí bàbá ni tọ́ba wọ̀ ńgbà ọmọ kan gbàlagbà ló wọ̀ akídà tànásòkò àrùwà ni àwọn rasailu wà ní sọ̀fà àwọn wọn ní so gbogbo inú bẹnu àkídà wọn wúpa nàbí ọlọ́run ò lè tán tí tálíkì àmọ́ ọlọ́run èdè pa nàbí ọlọ́run ọmọ sẹ́kù yọ ọmọ sẹ́kù òun lè fi rí tí àwọn kan tí wọ́n fi ra wọn ti sí Islam ni wọ́n fi ń rà nàbí láàrin ara wọn rasali ìwánu sọfà wọn ti táàpù ẹ̀ wọ́n rà nàbí ládùúrà àwọn míì ríra wọn là nàbí ọ̀kan náà ń bẹ ní India tó kéré là nàbí Mirza Ghulam Ahmadu àwọn tíra ìwánu sọfà wọn ká àwọn tíra wọn ni wọ́n ń kà tọ́sọ wọn dìdàkudà tíra náà sì ni wọ́n ṣe lásìkò mùsùlùmù náà wọ́n sì ń sọ̀rọ̀ sùlámù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àmọ́ n tó gbéyàwó náà ní tá a bá dá sí mẹ́wàá 95% ẹ̀ iṣẹ́ ọmọ náà ni ọ̀rọ̀ ọmọ náà ni wọ́n lè yá ọlọ́nkọ́lá wa níbẹ̀ o ọlọ́nkọ́lá ẹ jẹ́ ń sọ àkídà wọn fún yín ẹ máa gbọ́ wọ́n ní ar-rajulu al-kamilu indana èèyàn gidi lọ́dọ̀ wa ẹ máa gbọ́ bí ẹ ti ń kà ẹni táwa lè pèlè èèyàn gidi inú ẹ̀sìn Islam táwa ń sọ yìí yakunu farisiyyan nasab fámìlì rẹ̀ tí ó ti wá ìránù ní ẹ̀jẹ̀ arabiya dín ẹ̀sìn tí ó máa ti ẹ̀sìn lárúbáwá ni iraqiyya al-adab ẹ̀kọ́ tí ó máa lò ẹ̀kọ́ rákì ni abraniya al-makhbar tí ó bá máa mú rojọ́ njọ́ wa ọ̀dọ̀ àwọn yahudi ní ti máa gbà wọ́n fẹ́ sọ̀rọ̀ tó gidi ọ̀dọ̀ yahudi ní ti máa wá masihiyya nahaj tí ó bá máa gbọ̀nà sẹ̀sìn ọ̀dọ̀ àwọn kristian nígbà sẹ̀sìn shamiyya nasak tí ó bá máa ṣe àwọn ètò kan pé mo fẹ́ ṣe kankan báwọn ará sáàmù ti ṣe yóò máa ṣe tiẹ̀ yunaniya al-ilm ìmọ̀ yunanu ni yóò máa lò hindiya al-basira ojú india ni yóò máa fi rìnà sufiya sira ọ̀nà sufi ni yóò máa tọ̀ malakiya al-akhlaq ìwà malaika ni yóò máa wò ẹ dákun ṣé o gbélé yìí lọ́tà níbi mu wa ẹ̀sìn tí wọ́n mú kalẹ̀ gan lójúmọ́ ẹ pé ó mú yìí ọwọ́ àpapọ̀ ọ máa pè ní islam ẹ dákun sí islam nù ara tíra yìí náà inú islam lọ́wọ́ ẹ dákun jẹ́ ń dádú tọ́lá àwọn dókítà ń pa kí n sinmi pé àsìkò ti lọ ẹ jẹ́ ṣe mú tíra kan bí kí n lè lọ ṣe níbi tíra yà àbí tíra mi ọ̀dà ẹ jẹ́ n fi ti ayatu shaitan níyàlẹ̀ èyí tá a pè ní Salman Rushdie eléyìí ibú ńlá lòun tiẹ̀ tó sì kílíà kọ́dà àwọn tí wọ́n jọ tẹ̀sìn gan wọ́n tó yìí náà ní ọ̀tá bí àwọn aránù wọ́n ní báwa náà ti burú tó ní tí wọ́n kọ̀ yìí gan tiẹ̀ burú ju tiwa lọ bọ́wọ́ bá tẹ̀ ọ́ àtúnpá ọ́ ẹ dákun ẹni táwọn aránù lè sọ fún pàwọn pàtó ọ́ bá tẹ̀ ilé tó ṣe wọn burú ó kọ̀ lálùsùn náà nìkan ṣé àdéhùn rí gbélé yìí kò tó yẹ wà nínú Ìsìlámù tó yẹ kó àwọn furasí Ìsìlámù tí wọ́n náà tẹ̀ tẹ́lẹ̀ kọ́lọ́ wọn là wá Salman Rushdie mọ́dá tiẹ̀ dùn ọ̀dà ẹ jẹ́ ń bọ́ síbi àwọn tíra tanabu'at àwọn tíra tí ń sọ̀rọ̀ nípa àyẹ̀sẹ̀ ewu wàsíìrì à ń pè dán sẹ́rí gbogbo ogun ní jẹ́ dánmọ́dà mọ́ ara rẹ̀ yàtọ̀ bẹ́ẹ̀ ni wàṣáwádà à ń pawọ́dà à ń ṣe dàbára ṣáwádà lárúbáwá nù dàbára yorùbá nù wọ́tọ̀ láásì ni à ń yá tì mí gbogbo ní tẹ̀ ń dá kan bọ́bá lọ́wọ́ máa lọrin yóò kúrọ́ ni ọ máa tì mí èèyàn ní máa tì mí máa tì mí òun là ń pè tọ̀ lásìmù síírù oògùn ní jẹ́ bẹ́ẹ̀ abálógún lẹ̀ yorùbá
kìí sóògùn òwòsàn o àwọn ògùn ní dojú bọ kádàrá àwọn là ń sọ lákàlẹ́ àwọn àṣírí àwọn àṣàṣì àti ìta fi wóore náà bẹ́ẹ̀ ìtajà rẹ̀ ni wọ́n fi yóò sí jálẹ̀ mọ̀lẹ́mọ̀lẹ́ àfihàn ni pé ẹ̀jẹ̀ pé dọ́rù lọ́wọ́ alábẹ́ rẹ̀ ẹ̀yọ́nú ayé kí ló ní fẹ̀ráàkù ayọ̀gọ̀ Yorùbá ń pè fẹ̀ráàkù lárúbáwá fẹ̀ráàkù ayọ̀gọ̀ Yorùbá ó pè ayọ̀gọ̀ nílẹ̀ Yorùbá ayọ̀gọ̀ lárúbáwá ní ń pè ní fẹ̀ráàkù nílọrin bí asúmọ́ léde Yorùbá wá súnmọ́ lárúbáwá ó súnmọ́ Haúsá làbí ń pè fẹ̀ráàkù Yorùbá òríjìnà ayọ̀gọ̀ ní jẹ́ fẹ̀ráàkù ayọ̀gọ̀ wọ́n fi yẹ ọkọ àtìyàwó ayọ̀gọ̀ ni wọ́n ń pè lẹ́ Yorùbá tàbá pè fẹ̀ráàkù lárúbáwá la sì là ń sọ lárúbáwá là ń sọ gbogbo àwọn oògùn tó rí báwọn àwọn tíra tó wà fún Yorùbá ológo àwọn tó sì jára wọn bẹ́ẹ̀ tó padà jára wọn tá a kéèkì tá a kéèkì dárí pé ọ̀kan náà kìíní yìí èdè tí wọ́n fi kọ́ ní ayàtọ̀. nínú àwọn tíra nì gbogbo tíra tọkùnrin kan tá ń pè ní Abul Mashari Falaki ṣe ọkùnrin kan máa ń pè ní Abul Mashari Al-Falaki gbogbo tíra tó ṣe tíra dán gbogbo ẹ̀ tíra ogun gbogbo ẹ̀ tíra dàbàrà gbogbo ẹ̀ arákùnrin ni apadà sí ibùsì bá ní dáadáa lọ bẹ̀rẹ̀ muhadith ní tẹ̀tẹ̀lẹ̀ ìmọ̀ hadith ní ń wá kí ayé tó sì gbìyànjú pẹ̀lú ọ̀rọ̀ hadith àwọn èèyàn wá ń pè sákìyèsí pé àwọn hadith tó ń gbà wáyé ahadisu da'af ó kún bẹ́ẹ̀ láàkàyè rẹ̀ wá tọ̀jẹ́ lọ́wọ́ ayarí pé àwọn talẹ́ máa tó ṣe àtúnmọ̀ nǹkan mí ìdẹ́mà lọ́ba kó sí mà yìí lọ́ba wọ bẹ̀ lọ ní ti ń bá disi bọ̀ tó fi súnmọ́ ogójì ọdún ọwọ́ awọ nùmọ̀ yìí ọwọ́ awọ ọmọ náà ti kéde kàkó tó kú ládàáda yìí lọ́wọ́ abákú. kí n tó padà sí tíra tiẹ̀ ẹ jẹ́ tó ṣe lómi ń padà wá sọ̀rọ̀ lórí tíra tiẹ̀ àtàwọn tíra tí wọ́n tí ó ṣe tí wọ́n ń kó ń kó ṣe tí wọ́n náà nílé ń dàpẹ́ ọmọ kó wà nílé rẹ̀ bí ó sì sí nílé tiẹ̀ tó ń wò mí ní apá padà rásí di ìyá àwọn tó bá wà ní ọ̀nà tíra wọn lé mi kọ́dà òde sí kọ́ ọmọ òwòjọ́ kejì ìjọ kẹta wọ́n ju tíra wọn fún ọ wà nílé rẹ̀ ọba ti ṣe sà ó tún lọ tó ó tún tó wò èyí wò Abul Mashari Falaki ló ṣe wọn wá fi ń pè pé Jafaru Sadiq ló ṣe àwọn míì ní Imamu Ali ló ṣe ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ẹ jẹ́ ń sọ àfáà mi kí n tó padà lọ́dọ̀ Abul Mashari Falaki Abdul Fattah Tuhi gbogbo tí a tó ṣe Abdul Fattah Tuhi bẹ̀ka alimankuto gbogbo tí a tó ṣe tí a dán ni Fattah Tuhi òun ló ṣe máa ń báwu usuli ramli ẹ jẹ́ ń sáré kàwé wà nù tíra rẹ̀ kò sí dáadáa mi gbogbo ẹ̀ ẹjẹ nǹkan mẹ́wàá mẹ́kẹ́ gbọ́ mọ́nbà òsínú rọ́mùlì tíra rẹ̀ ni tẹ̀síkìrù ṣàyàfíìnì fi wìsọ́lì àṣìkìn bóòlù àti àlìjẹ̀nù lò táàfi sòyẹ̀ méjì papọ̀ tí wọ́n máa nífẹ̀ẹ́ ara wọn tíra náà nù ni àṣírù làbím ìdán ńlá ara tíra tó ṣe nù ni tẹ̀síkìrù lìjáni lìmọ́nfà àti ìnsàn bóòlù àti fẹ́ mú àlìjẹ̀nù lò tí wọ́n máa wúlò fọ́mọ èèyàn ara tíra rẹ̀ tó ṣe nù ni alimindilu walkhatamu sulaimani anki àtòká súlè tànàbí suleiman náà ń lò wal ilmu tí wọ́n ní ń lò wal ilmu rauhani àti ìmọ̀ ẹ̀mí ara tíra tó ṣe nù ni síru haruta wa maruta ara ìdá haruta ara tíra tó ṣe nù ni hidayatul ibad fi asirari al-hurufi wal a'dad ẹ jẹ́ ń tọ́ àwọn èèyàn sọ́nà ká máa bí wọ́n ti máa ṣe òǹkà tó máa wọ̀n sábì tí wọ́n sì máa fara fi wọ́n alatara ètò sínú nihayatul amali fi ilmi rọ́mùlì ó tún ṣe yóò nà síbi à ń yẹ ẹwò ẹjẹ mọ́ bá òsínú rọ́mùlì o níjọ́ kan sẹ́rí ẹ̀dákun a ní ìdí àdúrà o ẹlòmíì tẹ́rí tí ń ṣiṣẹ́ yẹn mo fi ọlọ́run ọba búra kò mọ̀ pé tó ń ṣe ọ̀dà ìtókè torí pé mímọ̀ ní lọ́dọ̀ ara rẹ̀ torí kí ni rọ́mùlù ni wọ́n kọ́ warí àmọ́ bẹ́ẹ̀ ni ìyẹ̀pẹ̀ títẹ̀ rọ́mùlù ìyẹ̀pẹ̀ títẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ wa àmọ́ njọ́ tá a kọ́ kẹ́ ẹ lè mọ̀ pé àyèmọ̀ká lọ́jọ́ bá ń jọ náà àdìdì bẹni tó kọ́ afẹ́ dákun torí ọlọ́run à ń parí ilé kéwù lọ àní níta ìjà fa a sì mọ̀ kọ́lọ́ wọn bá bùn yín ní mímọ̀ yìí ẹ kọ́ wa ìmọ̀ká tẹ ìpẹ́ ká tẹ rọ́mùlù ọwọ́ àdìdì kà sọ́sọ̀ wákìtì ó dìdí sẹ̀sà àsìkò pé irú àwọn ọmọ wa tí wọ́n ń parí kéwú lọ yìí kò yẹ kí wọ́n jáde kí wọ́n má ní mímọ̀ yìí kí wọ́n máa fi yẹsẹ̀ wò fáwọn èèyàn tí wọ́n bá jáde a gbọ́dọ̀ kọ́ wọn kó kéwú tí
wọ́n dìídì wá bá wa wásìkò tá a bẹ̀ wọ́n táwọn náà wá fẹ́ ṣe wá lóore tá a wá kásìkò ń kún tí o gbá wa lọ ra mọ́nbáwò alọ́ rà á àwọn mọ́nbáwò sólù rọ́mùlì ọlọ́nkọ́ san wọ́n lẹ́sàn-án rí tọ́ra níyàn rí wọ́n ṣe wọ́n wá ń kọ́ wa àwa náà wá bísí pẹ̀lú ẹ̀ hadahullah àwa náà wá bísí pẹ̀lú ẹ̀ sheikh níjọ́ tá a parí tíra yìí adáwó wàláyé àti wòlímọ̀ kẹ́ ẹ lè mọ̀ pé níjọ́ yẹn a mọ̀ pé a rí ní dáadáa níjọ́ náà pé wọ́n ṣe wá lóore wọ́n kọ́ wa ní tó yẹ kí ìgbà tá a kéwú tán lẹ́yìn kéwú la mọ̀ pé ìwọ̀n ètè kéwú. akéwà tó kéwú kọ̀lẹ́sẹ́ni tí ó kéwú lẹ̀ Yorùbá tí ò ní kéwú kó tó kéwú ẹ bá jẹ́ àfáà súnà lẹ̀ Yorùbá yìí tọ́ba wà ń rọ ọjọ́ eré tọ́ mi ọmọ eke yìí náà wà o tó tètè wọlé kí ó bẹ̀rẹ̀ kí ọjọ́ eré tẹ́mi ọmọ eke yìí wà tó tètè bẹ̀rẹ̀ kéwú bọ́mọ eke tí bẹ̀rẹ̀ kéwú ńlẹ̀ àfáà yóò kéwú tọ́ba wá jẹ́ àfáà náà ó tún ti wá kéde inú nẹ̀ àmọ́ pé òní ọjà lọlé kéwú òní ló fi jáde pé nǹkan sílábọ̀sì àmójútó ṣe dọ́kọ̀ sílábọ̀sì lè kéwú àmójútó fa wọ́n kọ́ wa ní àṣẹ wòlímọ̀ ńgbà tá a parí adáwójọ àlọ́ ṣàdúrà wọ́n wá ṣàdúrà fún akpẹ́tọ̀ bọ́lọ̀ tí ní ọ̀sán àlùbáríkà fáwọn ìtàn ọ̀sán àlùbáríkà fẹ́yìn náà àní àmì. sóhun ni ẹni tí ó wá pàdé irun táwa pàdé tí ò kérù nǹkan míì tá a ké tí ó pàdé àwọn afá míì tá a pàdé tí ò ríru tíra míì tá a rí tí ó wà lẹ́fàrẹ́mẹ́ntì táwa wà ibi tó wà wọn náà ni ó wà nǹkan mi ò yé wàyásabu annahum yuhsinuna sun'a wọn sì rò pèsè ló fi jásí pé ká bẹ́ lọ́hùn dáyà fún wọn ni o bá a ti ń sọ́tò yìí náà kéde ti gbẹ lómi o bá a ti ń sọ́tò yìí náà ké yẹ lómi bẹ́ẹ̀ yẹn bá ní àwọn nǹkan wọn la yóò kọ́kọ́ takò súnà kó tó gbà o yóò kọ́ dèbí kílẹ̀ ń wí yìí níta àmà tá a kọ́ tá a bàbá kọ́ wa tá a ṣe wòlímọ̀ tá a ṣe ń ṣe ti ń rí bẹ́ẹ̀ a kò ṣe é ṣe o ló fi jásí pé àwọn kan wà lóko kìíní yẹn tá a láti fojú àánú wò wọ́n ojú ká bẹ́lẹ̀ wọn bá hìdáyà lágbọ́dọ̀ sí ẹ má di gbogbo wọn láláì dá o ẹ má di wọn láláì dá o ẹ mọ̀ pé wọ́n wà nínú àánú wọn ìbọ́ kọ́lọ́hún tún wọn lẹ̀ kókónù ẹ máa sọ fún wọn pé hadahumullah àdúrà pé kọ́lọ́hún tún wọn mọ̀nà lámà sí fún wọn àmọ́ ká máa yẹ̀yẹ́ wọn ká máa kó wọn lára gbígbá ká máa fi wọn sí yẹ̀yẹ́ ká máa wọn wo kíní mistake ni o àwọn wíwò yẹn àwọn yẹ̀yẹ́ yẹn ó lè méjì wọn padà ká bẹ́lẹ̀ wọn bá hìdáyà fún wọn ni bọ́lọ̀ ti ní kí hìdáyà ọlọ́run kó lépa pọ̀pọ̀lọpọ̀ wa náà ta ni irú ẹ̀rí kọ́lọ̀ ń jó lépa bá àwọn náà kó lépa bá wọn ní kíkó tó dé káwọn ló sì máa yàrá òdodo kọ́lọ̀ ń jẹ wọn ó lè ṣe kíni kọ́lọ̀ ń jẹ wọn ó lè gbà usulu rọ́múlì yẹn ẹ wò ẹ má dààmú ara yín èpè títẹ̀ yẹn ifá alẹ́ Yorùbá sámú ni bẹ́ẹ̀ mọ̀ sọ ifá alẹ́ Yorùbá ni èdè lọ́yàtọ̀ torí sábà pé bẹ́ẹ̀ bá tẹ̀ lọ báyìí báyìí tẹ́ ẹ bá gégé báyìí yóò ṣẹ́kù méjì ẹ wà yọ lé kínní báyìí kó àwọn bá mi náà máa ń parẹ́ ẹ wà yọ lé kejì ẹ yọ kẹta wọ́n bá mi lọ ẹ̀yìn ní náwó sólúwẹ̀ ẹ̀yìn ní náwó sí wọn wọ́n bá mi lọ ẹ̀yìn ní náwó sí wọn wọ́n bá mo rí pé èmi wọ́n ń jára wa so sẹ́ẹ̀dí bẹ́ẹ̀ ti yọ léwu tí èpè 16 lẹ́yọ̀ ẹ dákun kí ni wọ́n ń pè fáńlẹ̀ Yorùbá ẹ̀ẹ́dínlógún sẹ́ẹ̀rí èyí tó wọ́n pè ń káwùsà jíun èyí tó pè ní útúbà dá yìí líhun èyí tó pè ń jẹ̀mọ́ òun ó ló kọ́ táwọn náà ń pè nínú fa jẹ̀mọ́ ni wọ́n ń pè léjì ògbè útúbà dá yìí wọ́n máa ń jẹ́ ń pè útúbà àrìjì yìí máa ń jẹ́ ń pè sẹ́ẹ̀sì rí tí a bá tẹ́sí sí yẹn tán àyà tó ń wà kẹ́sì fún wọlé ìkáhù wà kíní kan ilé àkọ́kọ́ ní hayat ilé kejì ní kásìbò ilé kẹta ní ìhà bí a bá bá jama nílé hayat ìtumọ̀ ní pé a bá jama nílé hayat jama ni èyí mẹ́rin tí máa ní mẹ́rin bí mẹ́rin bí jama là ń pè àwa bá nílé hayatu nílé àkọ́kọ́ ńgbà tá a yọ tán a rí i pé jama ló jòkó sílé àkọ́kọ́ jama ni ọ̀rọ̀ àkójọ ọ̀rọ̀ dáadáa ní sọ ọ wá jòkó sílé ìhà nílé ọmọ ìyá wọ́n máa sọ fún ọ pé ìwọ àtàwọn ọmọ ìyá rẹ dáadáa kọ́ payín kọ́ láìpẹ́ o. inú ẹ̀pẹ̀ ní wà kásíbù nínú ilé kásíbù ẹ lọ́ọ́ bá kútùbà àríjì nínú ilé kásíbù kútùbà àríjì ní ní sọ fún ọ pé ogun tó ti wà nínú ilé ọ̀jáde ọ sọ fún pé sẹ́ẹ̀rẹ́ ọ dàrú láìpẹ́ o.
sẹ́ẹ̀rí bó ti ń kalẹ́ kọ̀ọ̀kan tó fi ń tù ú náà bẹ́ẹ̀ ló ní fáànà ọ sọ fún ọ pé èjì ògbè labalẹ̀sẹ̀ ní rẹ̀ yìí ìtumọ̀ ẹni pé èjì ògbè ó gbè ọ́ bẹ́ẹ̀ yìí ti ní tí ọ máa tò eléyìí ọ sọ fún ọ pé èjì ògbè ó ṣe kíní nǹkan kan náà wọ́n jọ máa sọ mẹ́ǹdínlógún ni rọ́múlù mẹ́ǹdínlógún ni fa èdè ni Yorùbá fi ń ṣe tiẹ̀ lárúbáwá làwọn èèyàn fi ń ṣe tiwọn ẹ dákun kí n yàtọ̀ méjèèjì ẹni tí ń tẹ rọ́múlù kí ni ń tẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run tẹ́ bá mú nífa wá tọ́ rọ́múlù bá tó bá ṣe rọ́múlù kalẹ̀ ó ń fò tù bẹ́ẹ̀ máa fún rọ́múlù lọ́dún nífa òun ló tù kí wá làwọn méjèèjì anabi wa Muhammad ó ní man ataka hinan ẹni bá lọ lè bá yẹmi wò fasaddaqahu tọ́ba pé ń tọ́ sọ ń bẹ́ẹ̀ ni fakọ̀dé káfàrà bímọ ẹ̀ ló zila ala Muhammadin ẹ̀ di kílẹ̀ àfún pé ní tí wọ́n sọ fún anabi o kèfèrí ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá dán wò tọ́ dán wò ọwọ́ káfíìr tí ó dàrú kọ́dà lásán tí wọ́n bá ń lọ tọ́ ọ bá sìn wọ́n lọ tí wọ́n ń yẹsẹ́ wò tó fowó lẹ̀ tó yẹsẹ́ wò tó kàn lọ tó jòkó tó jáde ọ wàá kírun lógójì ọjọ́ òsì gbọ́dọ̀ má kí wọn òsì nígbà kí lè wọn wá bẹ́ẹ̀ irú tíra yìí nìsín gbogbo àfa ọ̀pọ̀lọpọ̀ àfa lọ́wọ́ á ní ilé o ilẹ̀ gbogbo ilẹ̀ Áfíríkà ní gbogbo Áfíríkà ní bẹ́ẹ̀ dimasari ó wà níbẹ̀ Senegal ó wà níbẹ̀ Mauritania ó wà níbẹ̀ sẹ́ẹ̀rì tó bítọ̀dọ̀ wà níbi ẹ̀jẹ̀ sọ àwọn bàbá yẹn mọ̀dà wọn lẹ́bi o àwọn bàbá jẹ́ ń tẹ́rọ múlùú lẹ̀ Yorùbá jẹjọ wọn ò jẹ̀bi o ìwọ tó o bá ń tẹ́ wọ yìí tá à ń sọ fún tó gbà ìwọlẹ̀ lẹ́bi o àwọn bàbá yẹn uziru wọn bọ́yọ̀ lọ́n lè gbà bọ́yà ni kò dá mi lójú kí ni uziru wọn níjọ́ tí Islam ọ̀ wọlé sọ́dọ̀ wọn mulawazan Islam mulawazan lọ́wọ́ bá wọn kó wọlé pẹ̀lú Islam fún wọn ni bí wọ́n ti ń kọ́ wọn rùn ni wọ́n ń kọ́ wọn rọ́múlù bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ wọn sáàdì kí á lè bí wọn. àwa tí àdúrà bàbá gbà lérí wa láṣẹṣẹ máa pé kíní yọ ọjọ́ ìsìláàmù kọjọ́ra wọn ọ̀kọ̀ọ̀kan ní kúfùrù lélẹ́yìí ìsìláàmù lélẹ́yìí láṣẹṣẹ ń yà á àwọn bàbá yẹn Ọlọ́run ó san wọn lẹ́san lérí àníyàn wọn ò kìí ṣe rí iṣẹ́ yẹn o àníyàn tọ́lọ́run ta nẹ́bì nǹkan kan ò yé wọn o lọ ọmùgọ́ ọmọ mi lónìí bàbá wọn wọ náà o pẹ̀lú àníyàn wọn yìí Ọlọ́run lè fẹ́rí jì wọn o wọ́n sì kírun wọ́n gbàwẹ̀ wọ́n yọ sàká kọ́dà omi inú wọn tún gbà pé tóun ṣe yìí òun fi ṣe kídìmọ́ kọ́dà wọ́n yẹ sẹ́yìn ní máa mówó rẹ lọ kí bùkátà rẹ ọ̀sà bìíyà wọ́n gbà pé tí n bá gbówó lọ rẹ̀ gan ó lè tún máa kírun mọ́ kò sì yé gbé kíní yé ṣe alọ́wọ́dúró bìrìjáàlì ni gbogbo àwọn nǹkan yẹn yẹn bá mú àlàkàtò bìrìjáàlì yóò tún wọn lẹ àfikálà níyàn rẹ kásádà wọn àbáyẹn o a máa wọ tọ́jọ́ mọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tá a sì wálé kéwú tá a sọ fún ọ ewu ń tiẹ́ ọba wà lẹ́nu rẹ̀ ọ jẹ ìyàtọ̀ ọgbọ́n táwọn èèyàn etí ẹ ti kó sínú wa ma kunna mu'adhibina ni hatta àti jíṣẹ́ fún wọ kọ́ gbọ́ kọ́ lọ sọ́ọ́lẹ̀ ni ẹjọ́ gbọ́ dáadáa gbẹ́ nítorí kọ́ gbọ́ ẹjọ́ gbọ́ rìkọ́dù ẹ pílẹ̀ fún dcd ń bọ̀ gbogbo ẹ̀ níyànjú sásìkò ti lọ ni ẹ fún mi lásìkò díẹ̀ sí èkó mo ti wà dr alárólọ́ challenge wa lẹ́kọ̀ọ́ ní òní àwọn laws of assembly wọ́n ní ẹ pè mí láti lọrin mo wá dé síjọ́ tẹ́ sọ fún mi tí mo ti ń palẹ̀ mọ́ lẹ́sìn ni àbínì tí mo rìn láti lọrin kí n tó dẹ́kun lẹ́sìn ni tẹ́ wá lẹ́ fún mi dáàmú kékeré fi sọ̀rọ̀ ó sì rẹ gbogbo wa àti gómìnà èmi náà sọ bẹ́ẹ̀ lónìí o èmi náà sọ bẹ́ẹ̀ tọ́lọ́gà mi ń bẹ́ńgálẹ̀ àfa mi ń bẹ́ńgálẹ̀ wọ́n ṣe máa ń wílé kwara bu alọ́balẹ̀ gómìnà gan farabalẹ̀ ọ̀dà mọ́ bá òṣèlú rọ́mùlì ti fanu ẹ wá rí gbogbo tí mo ti sọ̀rọ̀ fún àtàlẹ́ falaki ń bọ̀rọ̀ rẹ lọ ní ẹni sáré sọ́dí ẹ̀ náà lọ rẹ̀ afa yìí dáadáa lọ bẹ̀rẹ̀ àdìsí ni wá wọ́n pa kéèsì ẹ̀ ń bí àdìsí ọwọ́ yarí lọ́ba bọ́ sínú màjàgbàjàgbà lọ́wọ́ arìn mọ̀ yẹn lọ gbáà nínú àwọn tíra tó ṣe alimawalidi nbẹ́nbẹ́ tíra kìtíra ni alukurọ̀nàti nbẹ́nbẹ́ tíra kìtíra ni azayiju nbẹ́nbẹ́ tíra kìtíra ni alimadikalu nbẹ́nbẹ́ tíra kìtíra ni alulufu nbẹ́nbẹ́ tíra kìtíra ni gbogbo àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lọ́ọ́ wọnú tíra ibùnú kàlàkàn ẹ bọ̀rọ̀ náà nbẹ́ ibùnú Kathir nígbà tí ń sọ̀rọ̀ Abu Mashal al-Falaki ó ní wà zahir èyí tó kílẹ̀ àjò ni pé أن الذي نسب إلى جعفر ابن محمد الصادق من علم الرجس والطرف واختلاج الأعداء إنما هو منسوب إلى جعفر ابن أبي ماشر هذا ليس بالصادق وإنما يغلطون والله أعلم. أني gbogbo àwọn tí a ń fi àwọn tírà wọ̀nyí tì sọ́dọ̀ Muhammad Jafar Sadiq tí wọ́n fi ń tì sọ́dọ̀ Imam Ali
àwọn tíra wo àwọn bíi tíra tí wọ́n fi ń yẹsẹ́ wò wọ̀nyí àti tíra ikhtilaj tá à ń pè ní ìsátàlájà àwọn yẹn ti mọ̀ abẹ́ màsátàlájà ọ̀dà ìsátàlájà tíbi kan máa ṣe tututu bí wà tí ń mí ìwé kan bẹ tí wọ́n máa lọ wò tí wọ́n ní tí ìka rẹ̀ bá mí ń tọ́ka lérí kó sẹ́ni àjò lọ́la tí wọ́n ní tí akọ ọ̀tún bá mí yà yín kíní kan ní sọ fọlá pété bá ń ṣe gbogbo wọn sọ òun là ń pè ní ìsátàlájà ọkùnrin yìí náà ló ṣe àwọn èèyàn wá palójú àwọn wá fi ti sọ́dọ̀ alimami Ali àbí ká sọ pé Jabaru Sadiq ló ṣe ara tíra tọkùnrin yìí ṣe náà ni tíra nínà má nílé o déyìn ti ní mọ́bá òṣèlú rọ́mí nílé lèyìn lílé yìí náà nílé kìí ṣe tíra àárẹ̀ tíra àtànàbù áàtì náà ni tíra àlè tìlá wàlá làkà ibi tá àbí yẹsẹ̀ wò náà ni mùsùlùmí kìí nílò ẹ̀ nílé mo sì ti ka àwọn tíra àbàtà ètò yìí tíra kan náà ń bẹ tó yẹ kí n sáré yà síbẹ̀ kí n tó parí ọ̀rọ̀ tó ní mo rí pé àwọn afá mi wá ń kanjú ẹ jẹ́ n sáré fẹnu kan tíra àwọn náà gbajúmọ̀ ìwọ náà ní yẹn náà lé wọ́n ń pè ní Shamsul Ma'arifi Shamsul Ma'arifi wọn wàláhì bàbá wa gbà afa wa mo déwájú wọn mo gba kí wúlọ́dọ̀ wọn dáadáa rí gbọ́dọ̀ tó ní padà sí Nàìjíríà Sheikh wa Abdallah bin Jibrin wọ́n sọ̀rọ̀ nípa tíra àwọn èèyàn rí pé ẹni bá ní nlé gan bàbá ní kó ètè lọ́ọ́ sun bàbá ti gbọ́rọ̀ tí àwọn sọ yìí ni tọ́ ọba ti ní nlé lọ́ọ́ gbé kó sún ni o torí kò lè béèrè gangan nínú tíra tó burú jù lé ilẹ̀ láyé tí ó yẹ kí mùsùlùmí rìn ní gbèrègbè rẹ̀ ní tíra Shamsul Ma'arifi al-Kubra iná ní ọwà iná ní tíra Ma'arifi al-Kubra wa. bàbá wa Abdallah bin Jibril torí àsìkò ẹjẹ nsáré ka àbí kí n máa tu ó ní wa hadha al-kitab min kutubi al-khurafiyyin ó ní tíra Shamsul Ma'arifi yìí nínú tíra àwọn òpìdán àwọn òpùrọ̀ jẹun nínú tíra náà lọ́wọ́ ó ní wa qad shahanahu mu'allifuhu bil akabibi wal khurafati albatila ọlẹ́ni tó ṣe ó lòdùrọ̀ síbẹ̀ àtàwọn ìtànjẹ síbẹ̀ wà fi aqaidun batila àwọn àkídà ìmọ̀ ọlọ́run tó bàjẹ́ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yukfaru man i'taqadaha ẹni bá nílò àkídà bẹ́ẹ̀ yukfaru á pè ní kẹfìrí rẹ̀ kan náà ní àní dààmú wa huwa aidan mali'un bi umuri sihri wal kuhana gbogbo ní ẹ̀ pátá ogun àti dán ìyẹsẹ̀ wò lọ́wọ́ mbẹ́ wà á kìtàrú máa ń yẹ kìtẹ̀níhì saharatu wà á lù sáwàdà àwọn tí máa ń nílé làwọn òpìdán àtàwọn onídàbàrà tí wọ́n sóògùn fáwọn èèyàn bàbá ní bàkàrẹ̀ asara bisababihi mafasidun wa adraru awqa'at jama'atin kathiratan fi anwa' min al-kufriyyat wa dalal wa darar bil umma wọ́n làwọn tó ní tíra yìí lé wọ́n ti dá wàhálà lẹ̀ tí wọ́n balẹ̀ jẹ́ tí wọ́n bọ̀nà jẹ́ tí wọ́n sọ àwọn yẹn di kèfèrí tí wọ́n sọ àwọn yẹn lọ gbà wọ́n fara ní àwọn àlehùnmá babalẹ̀ ní tó bá nílé fali yòfòrékèwò kọlọ lè sún ẹni bá ń tíra yìí lé kọlọ lè sún sẹ́ẹ̀rí tíra yìí ń ṣe bá sùn jọ kan mo ti tírìtì tọ́pìkì yìí ní halkọ mi wọ́n ta sí di rẹ̀ náà fẹ́ ń tọ́ bá rí ra mo wá ń ṣe bá sùn kínní ìjọ kan mo lọ lè ra tíra àwọn náà jọ náà bí kí ni wọ́n wí gangan mo wá kà wàláhì làásìm mo gbé láti mọ̀kọ́ dì ńgbà táwọn àwọn bẹ̀rẹ̀ ó ní tíra táwọn ṣe yìí àwọn ṣe ala manhajil kitabi wa sunna kínyìn olóhùn sí Shamsul Ma'arifi al-Kubra ala manhajil kitabi mo ní nǹkan kọlu lè yìí ni òun ṣe lè di tí ọlọ́run àṣùnà nẹ́bí ní kí ni bẹ́ẹ̀ síbi jájà ló ti lóko síbẹ̀ jájà ló ti bada'tu bi bismillahi rabbi wa maliki kíni kan bí ìdíkẹ́ kan àti kíni kan ìrántí máa tẹ́ bá ń kà lọ ẹ́ débi kẹ́ níbi ajin àwùjin jẹ́límọ̀ àwùjin jala àlátàn jẹ̀lílin wà jẹ̀líyutin jama ìntàmárajàt bita àdídì àìzámi wà sí ń dáàdì àmú àmọ́ bíbá ara ti tẹ̀kìrìrì ń bí láàmì ń taka wọlé tukọ́dù sírọ́jù núrì síra ṣé bá kéle kéwú. àwa nígbà táwa wà lọ́dọ̀ àwọn afáàbá ń kéwú jálíjàlú ti ń á ké 21 ká tó lọ kásùbà bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ. let's go there kìsì kìyàmù lélẹ̀. jálíjàlú ti ní ń kà fún ọ ẹ̀gbọ́n tí mo wí ni mo ní di ajin àwùjin jẹlímọ̀ àwùjin jala àlàtàn jẹlílin wà jẹlíyutin jama ìntàmára bíta àdídì àìzámi wà sí ń dáàdì àmú àmọ́ bíbá ara ti tẹ̀kìrìrì ń bí láàmì ń taka wọ̀nà à ń ké ní wíìlì dí láàárọ̀ ní dókítọ̀ òun ló jẹ́ àmàpá burú ńlá ni lónìí bẹ́ẹ̀ yóò gbèrò ọ̀nà kò lè rí yanjú tó nǹkan ń gbè yẹn níbi àájín sọ́nà ní jájí èyí ń jẹ́ àláwà bí àwùjín kí n túmọ̀ ẹ̀wẹ̀ yìí tẹ́ kí lóga kí n túmọ̀ àwùjín só ní túmọ̀ yàrá jẹ́rìmọ̀ àwùjín kí n túmọ̀ èyí ń jàlálà tánìkan mọ́sàrí jálà ọ̀tán èyí ń lárí kíní fún àájín àwùjín jẹ́rìmọ̀ àwùjín
jẹlílin àrítùmẹ̀yìn wà jẹlíyú tí kí ń jẹ́ jẹlíyú tí jàmáyì kí ń jẹ́ jàmáyì kí ń jẹ́ jàmáyì kí ni tuma tìdáàdì kí ni àìsámi kí ni tuma amú àmá ìwọ náà nǹkan fún àkìlọ̀ ń fà gan. 21 fà jí àsìkárù sọ̀bánu. sẹ́yìn wájú ọkọ̀ ọlọ́run èyí wá jẹ́ kò lédè wòláhà awídọ̀ rahman ayyama tẹ́dẹ̀hùn ẹ wá sí tẹ́lẹ̀ nǹkan kọlà àwọn èèyàn lù èèyàn pé àwùjì nǹkan ò ní kọlà àwọn èèyàn bá àwùjì bá dé sí rọrùn ni jẹ́límọ̀ àwùjì jẹ́ èèyàn rí jẹ̀lì yìí ti jọ ọjà ní jẹ̀nu rí báwọn bá wá darí wọ̀lú wọ́n máa fìtí náà sẹ́yìn ọmọ gbogbo àwọn tó ní tíra ń lé tọ́ ọba ń bá wọn gbé orin lálàáfíà ọmọ ni báwọn àwùjì bá dé wọn kọlù ọ ọ̀rúkìá ni ó tẹ́wọ́ gbà ọ àwọn jẹ́límọ̀ àwùjì ọkọlù ọ òun yẹ mọ ní wàláyé ẹwọ ọkùnrin kan ọmọ rẹ lọ lé ìwé ní kọ̀tún ọmọ yẹn wá jẹnu kó sí la ẹnìkan wà mọ̀ mí ládùúgbò lọ́wọ́ ni ẹ mú lọ fún ṣèkì kan ṣerúkìyà fún wọn wá mọ ọmọ náà dé wọn wá ṣerúkìyà fún nínú àánú Ọlọ́run lè pàpà pẹ̀lú rókìyà jẹnu jáde wọn wá mú lọ bí oṣù kan wọn tún mọ padà dé kí ni wọn tún ti kó sí la padà mo tún tó rókìyà sí nínú tó jáde wọn àwọn ọmọdé rẹ kẹta mú ni a ẹ̀yin náà kẹwàá ń jọ ní ibo lẹ ń gbé bàbá àwọn olóhùn lòún kọ́lé òun ṣé wọ́n ní kàdí fámìlì ẹnu bẹ́ẹ̀ ni ẹ̀ ń ṣe dàbàrà olóhùn ọ̀láìjẹ ẹni tẹ́lẹ̀ntì ní ọ ní gbogbo òkè lòún gbé ìsàlẹ̀ àwọn àwọn onígbé sàlẹ̀ ọlọ́àfà kan bẹ́ẹ̀ isa àmọ́ sàdúrà ní sáàmù olóhùn òní wàhálà rẹ̀ mo ní sẹ́yìn máa ń jó jíjó oníjó lílọ̀ nǹkan onílọ̀ mo ní ìwọ gan ní ìdí rúkìá ìyàwó rẹ̀ gẹ́ nídìí gbogbo bí wọ́n bá ti ń ṣe kínní òun ẹjẹ́ ìsọdodo fún ọ bọ́ ọ bá ń bárù wọn gbélé ò safe ìyàwó ẹ̀ ò safe ọmọ ẹ̀ ò safe òun kankan ti ra ìjẹun ará àdúgbò safe torí ń pè àlìjẹnu wọlé ń pè àlìjẹnu wọlé ń pè àlìjẹnu wọlé ń pè wọn àwọn àlìjẹnu sì máa yọjú táwọn bá ti ń yọjú làwọn máa dànkarú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ dákun àwọn nǹkan yìí ẹ bá sáwọ́sì màálí fẹ́ kúrọ́ omi tó ń bẹ́ẹ̀ jájà bí ti mú wílẹ̀ kan ó tún kú bára àti hin ọ̀gá ni bára àti hin kẹrìírin tẹ̀tìlíhin tẹ̀wíjìn gbogbo ẹ̀sẹ̀ kàtàkàtà báwọn ọ̀gá tó ní adíwà náà yà asiba wuti alisadaya gbogbo àwọn kristian jẹ́ ń ká alisadaya káàkiri wọn ò má alisadaya táwọn oníjẹjẹ táwọn tó ní sáwọ́sì màálí fẹ́ kúrọ́ gbogbo ogun kó gùn ọ̀gá ń bẹ tí wọ́n kọ sí àyín náà èyí tó wá burú jù mbẹ tí wọ́n bá ti ń dá pàjẹ́ náà pàjẹ́ ní pé ọ̀rọ̀ rẹ̀ kílíà wọ́n tún wá mísì ọkọ̀ lọ́hùn mú ọkọ̀ àlìjẹ̀nu wọ́n wàá pè lóko ọlọ́run papọ̀ fún ọ. ẹ wo nǹkan nísìn inú sáfù màálù kò bọ̀rọ̀ ẹ bá lọ́wọ́ page 122 sí page 124 iná kàlí kan bẹ́ẹ̀ wọ́n ní wàhálà mi yá àkè ìwọ wọ̀nyá mi lọ́mọ kọ́ gba ẹjọ́ mẹ́ta ìjọ tó bá bẹ̀rẹ̀ fún ọjọ́ àtàlátà gbala rúbá sí gbala mísì sí ó di mẹ́ta àwẹ̀ tá ní ọgbà yìí má jẹ nǹkan ẹlẹ́mìí o má jẹ nǹkan ẹlẹ́mìí tó bá gbà o ọ wà lọ mú tùràrí kan ọ máa fin láàárọ̀ ọ dákọ̀ tùràrí òun já wà sánù kínní kan ọ máa fin láàárọ̀ ọ máa fin lálẹ́ ọlọ́ máa ka sóràtú sẹ̀rífà ọ máa ka sóràtú dájú náà Kùránì Fátíà lónìí ọmọ àkàwọn má jẹ nǹkan ẹlẹ́mìí sí ń bẹ ní Islam ìjọ yìí lọ gbọdọ̀ gbàwẹ̀ láì sáwọn ọjọ́ tó lẹ́dí sí ń bẹ ní Islam torí kọ̀díyà tó àdín kọ̀díyà ni èyí dájọ́ sínú ẹ̀sọ̀ rẹ̀ sìn àfikọ́ rẹ̀ ní kó tó sọ ẹni wo lọ sọ fún pé kọ́ máa gbà wẹ́jọ́ mẹ́ta ẹjọ́ kọ́ fún ọjọ́ mẹ́ta yẹn láìsí àyàmùlù bíìtì ọ̀dà yẹn fọkàn lẹ́rìí ó ní ọmọ lọ gbà wẹ́jọ́ mẹ́ta kọ́ máa jẹ kẹlẹ́mì ọ̀lẹ́kọ̀ wa ni ọkà fáti àbí tí nǹkan ti dàrú nù ìyẹn tí nǹkan fáti àtàní òròkó òun pè ọlọ́run náà ni nígbà tí wọ́n ń bàbọ̀ ọwọ́ níjọ́ tó bá wa parí ẹ̀ ọwọ́ aṣọ yẹn fáti àti ó ṣe àsìkò tí ọmọ ṣe ọwọ́ àrùn wọn sọ pé aqsamtu alaykum bihadi ad-da'wati wal asma was sura وبحق أركوش كالهوش باتهوش كمتهوش بهوش قانوش أقسمت عليك يا روق يا الملك الموكل بفلك الشمس يعني كم هو ní wábí dókítà wọn ní wábí sẹ́ẹ̀rí sheikh ní tó jẹlé yìí lọ àyànjú ẹ̀ kọ́nfẹ́rẹ́nsì àyànjú ẹ̀ ní kọ́nfẹ́rẹ́nsì àwa máa ń yanjú gbogbo ọ̀rọ̀ èèyàn tí ó yanjú ọ̀rọ̀ yóò wádìí ẹ̀ yóò kúnná kò sí tí wọ́n fi rú ọ lójú ní a bá ń túlẹ̀ ó tu sí pé tó ń wí ní ibi ó ti bẹ̀ẹ́ bí ọbẹ̀ parí ẹ̀ sí ni tẹ́ ẹ bá lọ katira sheikh láfù tẹ́míyà ẹ mọ̀ kọ́rọ̀ mọ́ntìkì yìí ó jà wọn tọ́mọ mọ́ntìkì lọ. òun gan sọ̀rọ̀ pẹ̀lú làákàyè tó kó kúnnájà wọn ní yóò máa sọ̀rọ̀ tàdọ́mù yóò máa sọ̀rọ̀ kìnìkan yóò máa sọ̀rọ̀ kìnìkan dẹ́ẹ̀ mọ̀ pé kìnì yìí yé
ntí ọ̀dà sí nǹkan yé wọn náà ọ̀kan ní ma ṣe bálabàlà wọ́n kà sọ pé kọ̀ọ̀mọ́ tó ń sọ náà sọmọ tó ń sọ ni mo kú ní ntí ọmọ tí ń sọ ntí ń sọ mọ́ mọ́ kọ́lọ̀ wọn là ọ́ kó mbẹ́ ni kọ́lọ̀ wọn ọwọ́ ni kí wọ́n kà wọ́n kọ̀ yìí sí ṣé ń gbà tó ní wọ́n gbàwé ẹjọ́ mẹ́ta sọ́lẹ̀rì ó ní wọ́n lọ lè wá ntí ọ̀lẹ́jẹ̀ kan máa jẹ́ sọ́lẹ̀rì sáwọn abàrìkúṣì kàlẹ́wúṣì bàtìtúṣì sókọ́ lọ ni ṣàyẹ̀mọ̀ pàwọn àlìjẹ̀nù ni ẹnìkan lọ mú tíra yín jọ kan ọlọ́lẹ̀ sà sórí yín sọ fún ọ lẹ́yìn àdùkárò alkitabi wa sunna tí a bá fún ọ mọ́dàmú ara rẹ kí o tó bá wà nǹkan mi lẹ́yìn àmì wò lókùtọ̀ wa ẹnìkan wọn fún nákàlí nínú tíra yìí ẹni dákọ nákàlí tí wọn fún níjọ́ kan tí ń ṣe wá sí báyìí ẹni tábúrò rẹ tọ́sẹ̀lẹ̀ sí lọ́wọ́ sọ fún mi pé ṣe níbi tẹ́ ẹ̀kọ́rọ́ dẹ dákun ẹ̀jẹ̀ ìgbà tá ni wọ́n máa béèrè ó lè mi ò ní béèrè contribution mo ní kí n contribution rẹ ó ní dákun bòde yín wà látijọ́ yìí àbúrò mi àwọn tẹ́lẹ̀ wíyì ni wọ́n ní kọ́ máa lọ lè fà ó ní wọ́n ní kọ́ máa lọ lè fà ó ní wọ́n á ní kó de àgbòmọ́lẹ̀ gbogbo ẹni bá fún alága tó ní kọ́ máa lọ wá gbogbo tó ṣe ọ́fẹ́ pọ́ ni o wọ́n ní kó de àgbòmọ́lẹ̀ ọlọ́wọ́ sọ fún alájà ìyá rẹ̀ pé ẹ dákun lágbájá ọba mowó wa níjọ́ mẹ́rin tó bá ti mowó wa ẹ bá ń fẹ́ ra gbòkẹ́ di èmi fẹ́ ṣàdúrà ní inú ilé wọn ó sì tilẹ̀kùn mọ́rí ẹnìkan ní wò wá àwọn o alájà ránṣẹ́ sí ikọ̀ alájà bá ń bá tiẹ̀ lọ sẹ́ni ọlọ́run làwọn alájà ti wá nílẹ̀ yìí ẹ̀kọ́ ayé làwọn máa kí àti tẹ̀síwá àti ẹ̀ńfà yálà ti fa àwọn ìwákùwà táwọn ọmọ yìí ń wá kí àwọn ìyá wọn wá àwọn bàbá wa tàná ó sì wárú ẹ̀ àmọ́ bí wọ́n ti dídì kúrì lọ́bàtà tilẹ̀ fún mo di mọ́júmọ́ ọjọ́ keje mo rò káyọ̀ jẹ̀nu yẹn ń bọ̀ láti India ọba yìí ti dé báwọn ọgbọ́dọ̀ bá gbò ní nígbà tó dé tí ọba gbò lóru ọjọ́ kẹfà ní ọjọ́ keje lọ́kàn lọ ka mọ́ lọ́jọ́ ojú sí báyìí. àgbo mi dà yé àgbo ni wọ́n ti àgbo ẹ bá gbọ́ àjẹnú kan gba níbi àmújẹ pa bó ti gba báyìí dé ntí fi ń jẹ nǹkan ọmọkùnrin náà wọn bẹ́ẹ̀ ni ọwọ́ ní tó ọba fún mi lágbo níṣẹ́ lọ́ba yà rẹ̀ sùn ọjà dé báyìí ọjà dé wọ́n hò ní alájẹ ẹ̀yìn dà lásùbà sí òsì lọ́jà rí gbogbo ti jáde yọ̀ọ̀dà alájà ọ̀rí wà lè yàrá káàkiri àdúgbò ẹ̀gbọ́n lọ sọ fún mi wá sí ló ti sọ apọ̀ báyìí náà ń jẹ́ tí ó sọ ló fi já sí pé gbogbo àwọn ọkọ̀ burúkú yìí yàtọ̀ sí pé wọ́n ń bà kídà jẹjẹ wọ́n ń ba ìgbésí ayé ọmọ èèyàn wọ́n ń ṣe kí ni ẹ dákun eléyìí ń kí lọ́jà ń nílẹ̀ Yorùbá wọ́n máa ṣàdúrà fún àwọn tó bá fẹ́ràn rẹ̀ wọ́n ní Ọlọ́run níjẹ́ kéwú katira sẹ́ẹ̀ máa túmọ̀ ẹ̀ kéwú tó ké tó fi ya wèrè òní ké o ní túmọ̀ Ọlọ́run níjẹ́ kéwú kan ìyá kẹsàn Ọlọ́run níjẹ́ kéwú katira múlẹ̀ bàbá ní tíra àjàfà ó láwọn tíra ti ń ké jẹ́ fi ya wèrè mọ́ lóní kéwú kan àwọn Samson maharifi yìí náà wọ́n kéwú fi ya wèrè gbàtẹ́ ń pa àjẹnú tó jókòó lárò tí lọ́ọ́ pa àjẹnú bá àjẹnú bá wá dé ṣé kò ní hàn lé mọ̀ àjẹnú náà níbi pé nàbà bàkà ìsọpọ̀ àjẹnú bọ́ ọba ní Samson maharifi kò bọ̀rọ̀ lọ́lẹ̀ sọ́nù kò sún dáadáa ẹni èrè kankan lérí ilé Ọlọ́run nílé ẹni èrè kankan tó fẹ́ ra àjẹnú Ọlọ́run kò nílé èèyàn sún dànù èèyàn dànù ni ó di síbi kan lọ́nà tó jìn tó bá dijọ́ kan tó ráyọ̀ ọlọ́lẹ̀ sún irú àwọn tíra yìí náà kọ́ ẹyẹ tó sọ̀kan sí kí n tó máa lọ wọ́n ń pè kan ní arahmatu fi tibbi wal hikma wọ́n lànà Ọlọ́run rèé níbi ìmọ̀ tíbù àti ọ̀rọ̀ ọgbọ́n wọ́n máa dọ́gun sọ́ra rẹ̀ òun wà nàkàlí náà sheikh wa Abdulsalam al-Kushairi nígbà tí wọ́n sọ̀rọ̀ tíra kò pé ní arahama ó ní alaana àbí kọ́ máa pè ní nikma ẹni yìí nígbà tó ẹ máa wò ó nígbà tí ẹni yìí fẹ́ tó fẹ́ ṣe nàkàlí bíi tíra tiẹ̀ ẹ máa wo ní tí ń sọ ó ní ẹ máa orí wo lọ́wọ́ àbí ilé àfẹ́sì máa sọ orí ilé kéèyàn sọ tíra ní rahama Ọlọ́run kọ́ a máa sọ ilé yìí mẹ́fà gbọ́n tó sọ bẹ́ẹ̀ ó ní yúkàdù dámọ̀lì áhìdì alẹ́tí lámúyẹ̀ musaha rajulun olóbìnrin tí ń sa ayédọ̀ tọkùnrin tí fọwọ́ kàn rí ẹ̀jẹ̀ ayédọ̀ rẹ̀ ẹ̀ gbà síbi kan kéèyàn pélé yìí ti rẹ́sìn wà yókùlẹ̀ tó máa àlùmánìjì ẹ wàá mísẹ̀ pẹ̀lú nǹkan ọmọkùnrin ọlẹ́wà asayọ́ wa gbé ẹ̀fẹ̀ ni wọn kọ́ máa fi létí ro tíra tá à ń pè ní arahmatu